Touch Records. Oh na 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 na. Yorùbá dìde, ẹ fọwọ́ sí bí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn, ẹ fọwọ́ sí Oduduwa dá dúró. Ká lè dòmìnira, ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá kára tù wá lára, ẹ fọwọ́ sí. Agogo tó lè gbogbo kó lè dẹ̀rọ̀, ẹ fọwọ́ sí. Oya àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú. Àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ Oduduwa ẹ jẹ́ ká dìde fúnlẹ̀ wa o. Ká dìde fọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun. Ọmọ aláṣọ tí wọ́n wà kìsà. Yé ọmọ Yorùbá ẹ dìde o. Ká jà fúnlẹ̀ wa. Ẹrú dòmìnira ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Oduduwa dá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Agogo tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó lájà ó yẹ kán fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn wá. Kájùmọ̀ pé ilẹ̀ wa ni. Kájùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde ká jà fómìnira wa. Yorùbá ronú o. Yorùbá ronú o. Ẹ jẹ́ ká jà fómìnira wa. Kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo kó lè tẹ́ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Bí Yorùbá dá dúró. Gbogbo tẹ́ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Oduduwa dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó kó lè tẹ̀rọ. Welcome on board. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Mami Kemisola. Happy New Year, ma. Happy New Year to everybody. Daddy Benga. Compliment of the season. Mami Arike Ade. Akwalajo ọdún. Ẹ̀mí á ṣe púpọ̀ o. Happy New Year. A ní pín nínú ìyà o láṣẹ Èdùmàrè o. Ẹ jẹ́ ká dìde fómìnira o. Ẹ bá wa share ẹ ṣé gan ni. Ẹ káàbọ̀, ẹ káàsán. Mo kọ́kọ́ fẹ́ fi opportunity mo fẹ́ fi kí gbogbo yín ẹ kújọ́ mẹ́ta. Ó tójọ́ mẹ́ta kan náà. A kú àlàjọ ọdún, a dúpẹ́ fọ́lọ́run, a dúpẹ́ fẹ́lẹ́dùmarè tó mú wa la ọdún yìí já. Bá ṣe la ọdún yìí já, bẹ́ẹ̀ náà la ṣe máa la gbogbo ìdènà tó máa mú wa wọ Yorùbá nation tá ṣe máa lájá láṣẹ Èdùmàrè. Gbogbo wa pátápátá ayọ̀ lọ́dún yìí máa jẹ́ fún wa. Ọdún ìbùkún, ọdún ìgbéga, ọdún ìlọsíwájú, ọdún tẹ̀síwájú. A ní fojú sunkún ara wa, a ní fojú sunkún ọmọ. Ẹ káàbọ̀ sórí ètò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì mi lè dárúkọ gbogbo yín tán mi fẹ́ share anybody. Most especially Mami Ọmọlára Sunshine. Happy birthday in advance. A kí yín gidigidi gan. Mami Kemisola, Mọ́mí Stella, Mọ́mí Olúwadárasími, mo lórí. Mo ò lè dárúkọ everybody tán. Gbogbo àwọn dádì wa, mo kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin, mo kí yín lọ́lọ́kun òjọ̀kan. Ẹ ṣé ẹ kú ojoojúmọ́, ẹ kú ìgbà gbogbo. Ọlọ́run á wà pẹ̀lú yín, Ọlọ́run á dúró tì yín. Gbogbo yín pátápátá o, kò yọ ẹnì kankan sílẹ̀ o. Ẹ̀yin lẹ háàdì mọ́ success 2021. Success ò ní fi ọ̀dọ̀ yín, kò ní fi ṣe èèwọ̀. A máa wá yín láwàárí ní láṣẹ Èdùmàrè. Orí ajẹmọ́nú lọ́lọ́run máa ṣe fún gbogbo wa nínú ọdún yìí. Ojú ogun la wà. Ojú ogun la wà. Ọlọ́run á ṣẹ́gun fún wa. Gbogbo ogun tó dẹ̀ ti ṣẹ́, torí àwọn ogun kan ti ṣẹ́ o, tó ti ṣẹ́ láṣẹ wọlẹ̀. Kò ní gbérí mọ́ láṣẹ Èdùmàrè. Ẹ ti mọ̀ pé lórí ètò tiwa kò fàjà kò fariwo lọ. Tọ́pìkì tí mo gbé wá lẹ́yìn òun ni pé cross over. We have crossed over into the great united Odua nation. Torí pa ti cross over ọdún yìí, a ti làjá, a máa la Nàìjíríà yẹn já, a máa bọ́ sí Yorùbá nation wa.
Odua Republic, whatever orúkọ tá bá máa pè é, a máa làájá láṣẹ Èdùmàrè. Kí nìdí why ta fi need láti crossover? Ẹni sùúrù, ṣé ọdọọdún nìkan la máa ṣe crossover ni? Ṣé oṣooṣù la máa ṣe crossover to new month ni? Kí ni reason ta ṣe gbọ́dọ̀ crossover? When we are crossing over, kí ni àwọn nǹkan tó yẹ, àwọn process wo ló take wa láti crossover? Ibo gangan la fẹ́ crossover sí? Gbogbo àwọn nǹkan yẹn la máa béèrè láàárọ̀ ìlàdẹ̀ máa sọ̀rọ̀ lórí ní orí ẹ̀. Number one, tá bá ń sọ̀rọ̀ nípa crossover, kò kí ń ṣe pé ká bọ́ sí new year nìkan ni crossover. Nítorí pé mo rí a lot of topic, mo rí a lot of àwọn ìránṣẹ́ àpò ara wọn bí ṣe máa ń pè wọ́n tán gbé title crossover night. Kò kí ń ṣe night nìkan lèèyàn máa ń crossover nílé ayé. Torí ẹ̀ ni mo ṣe lọ wá topic yẹn, ni mo ṣe ní òun la máa sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án. Number one, ó ní crossover is a process of achieving a success in different field. Different field ni màmí Olúwadára sí mi, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Crossover is a process from moving from a point or a place to another. Bóyá nísìn ó láwọn ìgbésẹ̀ kan tí mo ti ń gbé, mo wá ti ṣàṣeyọrí nínú ẹ̀, mo ti bọ́ sí ìpele míì. Òun ni nǹkan tá ń pè ní crossover. Kò ń ṣe fún new year nìkan, kò ń ṣe fún ọdún kan parí ọdún míì tún tẹ̀lé. Crossover is to reach a border audience by a change of a medium. Àwọn nǹkan tó yẹ pé èèyàn ti ń ṣe bọ̀, èèyàn láṣeyọrí lórí ẹ̀, ó wá bọ́ sí ìpele míì. Àwọn nǹkan tá ń pè ní crossover nìyẹn. Crossover is moving from one level to another greater level. Bóyá promotion ni o, bóyá higher position ni o, bóyá higher spiritual position ni o, crossover nìyẹn. Because a lot of people ń pariwo, a fẹ́ ṣe crossover o, happy new year o, kò kí ń ṣe happy new year nìkan o. Ìyẹn ìdí nìyẹn tí mo ṣe ní kẹjẹ́ ká wá sọ lọ́sàn-án kó yéra wa ká ti bẹ̀rẹ̀. Nítorí pé kí ni, there are so many ways we can cross over. For example, our Yoruba nation, a ti crossover, a ti kúrò ní ìpele kan, a ti wà ní ìpele tó máa mú wa wọ inú nation wa, òun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìpele tó máa gbé wa wọ Yoruba nation, òun la wà báyìí. Ǹjẹ́ ìpele tá wá wà yẹn a ti ń gbégbésẹ̀ lórí ẹ̀, because there are processes to follow concerning it. Ṣá ti ń follow àwọn processes yẹn, ṣá ti ń ṣe. Another definition to mo tún fún crossover is when you experience peace after going through war, through stress, through pains. Àti kúrò nínú ẹ̀ nìyẹn, ìyẹn ti lọ nìyẹn, ogun kan ti ṣẹ́, àìsàn kan ti lọ nínú ayé wa, àti crossover sínú ìtura. Àwọn nǹkan tá ń pè ní crossover nìyẹn. Before ká tó lè access crossover, there are few things that we need to clear from our way. Àwọn nǹkan kan wà tó yẹ pé ó yẹ ká mú kúrò lọ́nà wa ká tó lè crossover. A lot of people wọ́n ti ṣe resolution, new year resolution. 2022 báyìí, àwọn ọ̀rẹ́ kan ni mo fẹ́ bá ṣe, àwọn ọ̀rẹ́ kan ni mi ní bá ṣe mọ́, nǹkan kan bẹ́ẹ̀ yẹn, ẹ bá wa máa pín. Ẹ ṣé mo dúpẹ́. Ǹjẹ́ a ti ṣe process tó máa follow? Ǹjẹ́ àwa fúnra wa a ti ṣe process lórí ara wa gangan lórí ọ̀rọ̀ crossing over? Láti bọ́ sí ìpele kan, láti kúrò ní ìpele kan lọ sí ìpele tó ga jù. Àwọn nǹkan kan wà tó máa ń dènà àti lọ sí ìpele gíga. Alákọ̀ọ́kọ́ òun ni hindrances. Àwọn ìdíwọ́ ìdènà kéékèèké kan wà. Ǹjẹ́ a ti wo àwọn nǹkan tó lè fa ìdènà fún wa? A ti wo àwọn nǹkan tó lè fa ìdíwọ́ fún wa tí ó lè jẹ́ ká crossover sínú ìpele gíga. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, a ti crossover into the new year. But not only the new year nìkan la need láti crossover into. Number 2, fear. Nǹkan tó gbé mi wá gangan nìyẹn lórí ọ̀rọ̀ Yorùbá nation wa.
ìbẹ̀rù bojo ó kún ọkàn àwọn ènìyàn. Báwo la ṣe wá fẹ́ cross over into Yorùbá nation? Báwo la ṣe fẹ́ cross over sínú ẹ̀ nígbà tá ní àwọn nǹkan kéékèèké tó ń fa gẹ́gẹ́ bí ìdíwọ́ ìdènà, gẹ́gẹ́ bí ẹ̀rù bíbà, gẹ́gẹ́ bí attack. Attack is another thing tó lè fa ìfàsẹ́yìn nínú crossing over to a nation, because wọ́n ti attack àwọn ará wájú, àwọn ará ẹ̀yìn sá sẹ́yìn. Ṣé ìyẹn mean pé a ní lè cross over sí pele mi ni, because it is a greater height. Another one ni betrayal. Lẹ́ńkùlé, nínú ilé, nínú yàrá gan, everywhere there are betrayers. A lè kò sí mi mo bá yẹn sọ evite. A lè kò sọ́gbọ́n ta fẹ́ dá sí tí betrayal ò ní wà. Ṣé wọ́n keep wa going or ó mú wa dúró lójú kan nítorí pa ti rí betrayal kan one way or the other láàrin ara wa? Ẹ jọ̀ọ́ ṣó wá dá wa dúró sójú kan àbó keep wa going? We need to cross over from that contraction called Nigeria into a new nation. Mo máa ń sọ kò sí one Nigeria. There is a man tá jọ sọ̀rọ̀ ní last week. I totally agreed with you pé láti from the onset, most especially ìgbà tí wọ́n ti kọ constitution 1999 constitution, kò sí one Nigeria mọ́. So are we moving? Are we crossing over from one place to another greater height? Because gbogbo alápariwo crossover lánàá àti crossover into the new year. There are so many other things crossing over into our blessing, crossing over into our nation. Ìyẹn ló kàn mí gbọngbọngbọn jù. Blessing yẹn Ọlọ́run ti dá mọ́ wa. Ó kàn kú ká fọwọ́ ara wa ká máa fi ṣe kíni, ká máa fi ṣiṣẹ́ lórí ẹ̀ ni. Ẹ jẹ́ mi mo rí yín káàbọ̀. Mo rò bẹ́ẹ̀ ṣe ń sùn ni o. Ẹ má bínú pé mi pè yín. Another one tó tún máa ń fa ìfàsẹ́yìn fún wa láti tètè cross over òun ni mistrust. A lot of people trust ara wa láti bíbá ìsíbẹ̀ yẹn. Trust ara wa rárá débi tá máa trust àwọn èèyàn. Nítorí ìwà betrayal, ìwà èmi nìkan, èmi ni mo mọ̀ ṣe jù, èmi ni mo mọ̀ sọ jù, èmi ni mo mọ̀ gbé jù, èmi ni mo mọ̀ rí jù. Mo ní ojú ogun la wà. Àti wọnú ọdún tuntun. Kí ni àwọn ìgbésẹ̀ tó kù tá fẹ́ gbé? Kí ni àwọn nǹkan tó kù tá fẹ́ ṣe? When we cross over, there are people that wanted to contend with us. Tá bá cross over into the new nation yìí. Àìmọye bàbá mi Ayọ̀ọ́lá mo rí yín, happy new year, compliment of the season, ẹ káàbọ̀ sórí ètò. Àwọn nǹkan kan wà, àwọn ènìyàn kan wà tó máa contend pẹ̀lú yín. They are called contenders. They will contend with you. At the crossover into the new year. Báwo la ṣe fẹ́ cross into our nation? Báwo la ṣe fẹ́ cross into greatness? Báwo la ṣe fẹ́ cross into success? Báwo la ṣe fẹ́ cross into testimony? Àwọn ọ̀nà wo máa ń mi ọ̀ṣì mórí yín ẹ kújọ́ mẹ́ta mà. Báwo la ṣe fẹ́ cross into it? Gbogbo àwọn nǹkan yẹn ó wà very important. Òun ni mo ṣe sọ pé before ká tó lè cross, àwọn nǹkan kan wà tá gbọ́dọ̀ do away with, àwọn nǹkan kan wà tá gbọ́dọ̀ jẹ́ kó affect wa, bí hindrances, bí fear, bí attack, bí àwọn betrayal, bí mistrust. Báwo la ṣe fẹ́ cross into Yorùbá nation? Bẹ́ẹ̀ ni bàbá mi. Mo ní nígbà táwọn contender tán bá dìde tán bẹ̀rẹ̀ sí ní contend pẹ̀lú wa, kí ni nǹkan tá fẹ́ ṣe? Àwọn míì backbiter ni wọ́n máa backbite ni. Àwọn míì accuser ni wọ́n máa accuse wa wrongly ni. Fún nǹkan tá mọ̀dí àti tá mọ̀dí. Bọ̀ ṣé a máa torí ẹ̀ a máa dákẹ́, a máa ní lọ sínú cross over to Yorùbá nation mọ́ ni. Nígbà tí àwọn ènìyàn wa tó wọ́n pa àwọn ènìyàn wa lójú méjèèjì. Nígbà tí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tí kò dáwọ́ dúró, tí kò dákẹ́. When we talk about crossover, we can all call our spiritual evolution
and our moving on to mountain top. Nbo la ń pè ní mountain top. Orí òkè tó ga, ibi gíga t'Ọlọ́run gbé wa sí. Àwa ni ògo ìmọ́lẹ̀ adúláwọ̀. Ògo yẹn kó bẹ̀rẹ̀ sí ní búyọ ni. Ọ̀nà wo lògo yẹn fẹ́ fi búyọ? Tá bá dé inú nation wa, tá bá dé inú republic wa, tá bá dé inú kingdom wa, the great United Kingdom of Odua nation. Tá bá débẹ̀, ìgbà yẹn lògo yẹn máa búyọ. Ìgbà yẹn ni ìmọ́lẹ̀ yẹn máa tàn kárí ayé. Kí n tó continue, bí mo ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ crossover yìí, ó máa mú mi lọ sórí location 419. Contraction called Nigeria. We need to cross out of it to cross over into our Republic of Odua. Ó wà very important for each and every one of us. Torí pé kíni, ó ti kó bá àṣà wa, ó ti kó bá ẹ̀sìn wa, ẹ̀sìn àdìmúlà wa, ó ti kó bá èdè wa. Èdè wa, ó máa níyì ní láṣẹ Èdùmàrè. Àṣà wa, ó máa lọ sókè ni. Ó dàbí orin kan tá ń kọ lẹ́nujọ́ mẹ́ta, Ifá ń gbayé lọ, ọ̀gbẹ̀rì ò mọ̀. But tá bá ń ṣe our crossing over into this nation, everybody ló ní ipa tí wọ́n máa kó. Gbogbo wa pátápátá la ní ipa tá máa kó. Gbogbo àwa tá wà ní kí lorúkọ ẹ̀ tá ń comment, gbogbo wa ní agitators, kò sí ẹni tó yọ sílẹ̀. Gbogbo àwa tá ń lọ lọ́tùn lósì, gbogbo àwọn ọmọ tó ń jáde tó ń ṣe ìwàásù lọ́tùn lósì lórí ọ̀rọ̀ nation yìí, nítorí pé nǹkan tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n jù nìyẹn. Mo sọ ọ̀rọ̀ kan, ṣẹ́rí àwọn kan tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀, I don't love to talk about it because mo máa ń rí bí distraction. Reason tí mo ṣe máa ń rí bí distraction ni pé tí lágbájá bá dìde tó bá bọ́ta pé òun o Nàìjíríà òun máa dúró nínú Nàìjíríà, kí ni ọjọ́ orí ẹni yẹn? Nǹkan tẹ́ni yẹn sọ fún yín pé mo ti lo gbogbo ọjọ́ ayé òun nínú Nàìjíríà. Ṣó wá yẹ ká wá gbé, ká wá sọ di gúgúrú ká máa run káàkiri? Ó ti sọ fún yín nìyẹn, ó ti ṣàlàyé fún wa nìyẹn pé òun ti lo gbogbo ọjọ́ ayé òun nínú Nàìjíríà o. Ẹ̀yin ló dẹ̀ kù o, kẹ́ mójú tọ́rọ̀ ara yín. A lot of people tá ṣe gbé Yorùbá nation dání, people who want to convince you pé òun nìyẹn o, láti jẹ́ ọjọ́ yìí ṣé robo máa bọ́ sí. Àwa fúnra ara wa ṣá ti convince ara wa pé ń tá gbé dání ìṣe, nǹkan tá gbé dání ó dá mi lójú. Ìjà ti béèrè ìbéèrè lórí ẹ̀. Ní ìdí nìyẹn tí mo sọ pé anybody tó bá náà ń ṣe Yorùbá nation kó kọ́kọ́ lọ kọ́ àṣà wa, kó kọ́kọ́ lọ kọ́ ìtàn wa. And ibi tá lè ti rí ìtàn original tí kò kí ń ṣe àgbélẹ̀rọ, òun ni nínú Ifá. Ifá ló máa sọ ìtàn. Bible tá gbé dání kò mention ìlú kankan fún wa ní orílẹ̀-èdè Káàárọ̀ Àjíire. Quran tá gbé dání kò sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀dálẹ̀ Káàárọ̀ Àjíire. Àmọ́ Ifá ló sọ nígbà tí Ọ̀rúnmìlà ń ṣáwó láti Ilé Ifẹ̀ lọ sí Iléṣà, tó ń sọ pé ibi báyìí ó dárúkọ gbogbo ìlú, ó dárúkọ àwọn nǹkan tó jẹ́ títí wá. Ìdí nìyẹn tí mo ṣe sọ many months ago pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ irú àṣà wa, a gbọ́dọ̀ mọ èdè wa. Kí ni èdè wa? Báwo lèdè wa ṣe jẹ́ gangan? Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn organizers tí wọ́n ti bẹ̀rẹ̀ gúrùpù láti máa kọ́ àwọn ènìyàn ní èdè Yorùbá. Elédùmarè á máa fún gbogbo wa ṣe. We need to be checking on ourselves wípé ṣé a ṣì wà lórí ọ̀nà àbí a ti múùfù kó lójú ọ̀nà, ṣé ọ̀nà là ń lọ àbá ti yà kó lọ́nà. Because à ń sọ̀rọ̀ crossover every year nìkan ni mo máa ń gbọ́ crossover. Èèyàn tó bá gba promotion bí iṣẹ́, ó cross into another position ni. Crossover ni. Because ó ti kúrò ní ìpele kan, ó ti bọ́ sí ìpele tó tún ga jù. Kò ń ṣe ẹ̀kan lọ́dún nìkan ló máa fi manipulate wa. Bàbá mi kí mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Daddy Sulaimon, ẹ káàbọ̀ sórí ètò.
kò kí ń ṣe ẹ̀kan lọ́dún. Ìdí nìyẹn tó pé nǹkan tó important jù òun ni nation wa. We need to cross over to our own nation. Ó dẹ̀ jẹ́ nǹkan tó wà important sí wa. Reason nìyẹn tá ṣe gbọ́dọ̀ máa check ara wa pé ṣé mo ìwà ní on the right track o. Ṣé mo ṣì ń ṣe nǹkan tí ó lẹ́tọ̀ọ́ concerning this our agitation. Ṣé mi ò tí máa mú àmúlùmálà mọ́? Lágbájá kò kàn wá. Personal life wa ni. Nǹkan tá gbé dání òun ni agitation yìí. Ńbo la ti bẹ̀rẹ̀, ńbo la dé báyìí. Kí ni àwọn nǹkan tó yẹ ká fi kún? Kí ni àwọn nǹkan tó yẹ ká yọ kúrò? Kí ni àwọn ibi tí a dẹ̀ ń bá lọ? Ṣá ti ready láti cross over into Yoruba nation? Because there is already discouragement here and there. From left, right, front, back, all angles. Discouragement itiwa. Are you discouraged? Did you evaluate yourself, pé? And he said, I am crossing over into this nation. Kò sí nǹkan tí nǹkan tó bá wù kan sọ sẹ́. Ṣé ti evaluate ara yín lórí ọ̀rọ̀ nation tá gbé dání? Alákọ̀ọ́kọ́ ìbẹ̀rù. Ìgbà tán dẹ̀ ti ń sọ pé kinní kan ẹ̀rù ń bà wá o. Ṣé kinní kan. Fear is just a trap that can totally easily affect wa in so many ways. Ìbẹ̀rù trap ni. Wọ́n náà máa pa kinní Sunday Igboho. Need láti pariwo. Ọ̀nà wo la fi lè protect ẹ̀ ló yẹ ká sọ. Ìgbésẹ̀ wo la máa gbé tá máa fi protect ẹ̀ ni. Ariwo tá pa wọ́n pa o, wọ́n gbọ́dọ̀ pa o, wọ́n gbé o, wọ́n gbọ́dọ̀ gbé o, wọ́n mú kò ní solve the problem. That is why evaluation is needed concerning this our new nation. Are we ready to evaluate ourselves to cross into our nation? We need to take a decision. Ẹsẹ̀ kan lé, ẹsẹ̀ kan níta, ńbo ló fẹ́ gbé wa dé? Ẹsẹ̀ kan nílé, ẹsẹ̀ kan níta, bóyá tí ó bá favor, bóyá ká lọ bá àwọn politician. I will talk about manipulation because these people, they are manipulative. Tí ọmọ tó ẹni tó bá jẹ́ Yorùbá àbí Igbo bá bọ́ síbẹ̀, ó máa tún rọ̀. Kí ni wọ́n kó? First question tèmi máa ń béèrè lọ́wọ́ ẹni tó bá ti ń argue pẹ̀lú máa ní ẹni sùúrù. Kí ni reason tí wọ́n fi ń ru àwọn àjòjì wọnú ilé wa? Kí ni reason tó fi jẹ́nu gbóná kó wọn sí? Kí ni reason tó fi jẹ́ pé helicopter náà fi ń kó oúnjẹ àti ohun ìjà fún wọn? Are we ready? Are we really ready? Have we taken that decision to cross over? You must have agbọ́dọ̀ ní nǹkan tó ń pè ní ìgbàgbọ́. Kò ń ṣe ìgbàgbọ́ Kristẹni o, kò ń ṣe ìgbàgbọ́ Mùsùlùmí o, ìgbàgbọ́ nínú ara wa, ìgbàgbọ́ nínú nation tá gbé dání. Agbọ́dọ̀ gbà á gbọ́. Agbọ́dọ̀ tá bá follow national anthem wa dáadáa pé àwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ní àwọn ni ẹ̀jẹ̀ mi ló wá correct mi pé àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Why is it that ọmọ káàárọ̀ àjíire tí wọ́n bá kúrò nílùú yẹn anywhere tí wọ́n bá wà wọ́n máa ń ṣe great exploit? Ọmọ káàárọ̀ àjíire ló ní airport ní United Kingdom. Ọmọ káàárọ̀ àjíire òun ló ní the fastest train ní Italy. Ọmọ káàárọ̀ àjíire many things mélòó la fẹ́ sọ. L'Amẹ́ríkà wọ́n ní private hospital tí ó ń ṣe ẹyọkan, tí ó ń ṣe méjì, tí ó ń ṣe márùn-ún. Àsìkò ti tó láti gba ẹ̀tọ́ wa. Nítorí pé àwọn ẹlòmíì ìbẹ̀rù ó ti mú ìgbàgbọ́ wọn nínú ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ó ti fún gbẹ. Ìbẹ̀rù ti fún ìgbàgbọ́ wọn gbẹ nínú ọ̀rọ̀ káàárọ̀ àjíire.
ìbẹ̀rù ìjáyà ó ti fún ìgbàgbọ́ wọn gbẹ wọn wá nígbàgbọ́ mọ́ wọ́n ní ẹ ṣáà jẹ́ ká máa tẹ̀lé wọn ẹ ṣáà jẹ́ ká máa wò kò possible kò lè ṣẹlẹ̀ kíní kan àwọn èdè tó máa ń lò nìyẹn o kò possible ta ló fẹ́ túlù ìka kò lè ṣẹlẹ̀ kíní kan àwọn míì máa tún máa sọ fún ẹ pé ṣé ta ni bàbá ẹni tó fẹ́ ṣe mo dẹ̀ máa ń jẹ́ ká mọ̀ bàbá wa Karo Ogun ẹ kújọ́ mẹ́ta sà mo máa ń jẹ́ ká mọ̀ wípé secret preparation wa òun ló máa determine ni public manifestation wa ṣá ti prepare fún 2022 ṣá ti ready fún 2022 lórí ọ̀rọ̀ káàárọ̀ àjíire ǹjẹ́ a ti gbáradì lórí ọ̀rọ̀ káàárọ̀ àjíire 2022 torí ọdún 2022 ọdún tó náàmì ni àmì tó wà ń bẹ̀ yẹn ìjà wa mú lò àwọn ẹlòmíì máa sọ pé if we cannot join them if we cannot beat them let's join them you stand out you don't have to join them you have to stand out and let people know that this is who you are standing out you are for your own nation ọmọ káàárọ̀ àjíire ni wá Yorùbá nation wa là ń jà fún ilẹ̀ Odua republic wa la fẹ́ àwọn Barbados lẹ́ni wọ́n ti wà bí orílẹ̀-èdè I will continue to use them as an example àwọn ni latest orílẹ̀-èdè tó wà ó ní ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ àwọn kan àwọn ọmọ mi mọ bá yẹn sọ Yorùbá yẹn àwọn ọmọ Ìgbò ẹgbẹ́ wa ọdún kejere tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ẹ wá wo àwa tá bẹ̀rẹ̀ lálẹ́ àná kí ló wá dé tó gbọ́dọ̀ sú wa a ní one common enemy kí ló dé tá fẹ́ máa bára wa jà mo máa ń sọ èmi ò fi bò lórí ètò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Christian ni mí tó máa ń wàásù ìyìn rere Bible dáadáa tó jẹ́ mínísítà nínú ìjọ ni mi tẹ́lẹ̀ ni o mi sọ ní ìsinyìí o ẹ̀gbọ́n mi Muslim paraku ni àbúrò mi olórìṣà ni oníṣẹ̀ṣe ni ìgbà tí mo wá ọ̀tún mo wá òsì mo padà sílé mo bọ́ sí ojú ọ̀nà kí ni torí pé kí ni mo study Bible débi téèyàn study ẹ̀ dé mo rí wípé gbogbo àwọn tó pera wọn ní religious leaders manipulator ni wọ́n kò sí mi mọ̀ Yorùbá manipulator bọ̀ manipulator ni gbogbo wọn nítorí pé Bíbélì tá gbé dání kò dárúkọ nǹkan kan tó ní ṣe pẹ̀lú káàárọ̀ àjíire kò dé sọ nǹkan kan nípa àwọn ọmọ káàárọ̀ àjíire but tẹ́ bá lọ study Ifá ó sọ̀rọ̀ nípa ilẹ̀ káàárọ̀ àjíire gbogbo bí wọ́n ṣe tàn ilẹ̀ náà the creation from the creation gbogbo ẹ̀ la ní ìwé Ifá sọ̀rọ̀ nípa ẹ̀ mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mò ń ṣe Christian gan mo máa ń lọ sí ìjọ Ọ̀rúnmìlà I love to be there I love to listen I love to know what is going on there torí mo jẹ́ èèyàn kan tó wà curious but wọ́n mo wá realize pé wọ́n wá ń gba gold lọ́wọ́ wa wọ́n wá ń kó pàǹdà sí wa for example ibi tá ti máa mọ̀ sí tá ti máa mọ̀ pé we actually need to cross over to Yorùbá nation òun ni wípé wọ́n gba gold lọ́wọ́ wa raw gold wọ́n wá lọ fi ṣe earring wọ́n fi ṣe oríṣiríṣi wọ́n wá kó padà wá fún wa wọ́n tà fún wa lọ́wọ́n wọ́n sọ fún wa pé kán má gbégun mọ́ but Father Christmas ó máa múra bí eégún ni Bible tá ń sọ yìí kò síbi tí wọ́n ti sọ fún wa wípé wọ́n bí Jésù ní ìjọ tó náà wọ́n ṣe Christmas ẹ̀gbọ́n mi brother Lanre happy new year sir ẹ káàbọ̀ sórí ètò èjìrè ará ìṣokùn ẹdun gbalaja lórí igi ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí ẹ káàbọ̀ sórí ètò so bí mo ṣe ń sọ lọ wọ́n gbà yẹn lọ́wọ́ wa wọ́n sọ fún wa wípé àwọn nǹkan wa òrìṣà wa o tá à ń sìn o kò dá o ẹ̀ṣẹ̀ ni àmọ́ àwọn gbà sọ́dọ̀
àwọn wọ́n sìn mo ní mo lọ sí museum mo rí èṣù tí wọ́n bọ èṣù even video ẹ̀ wà nínú ìlú yìí eléyìí ò ṣe pé wọ́n sọ fún mi òrìṣà bèjì ó wà nínú museum ládùúgbò mi bíbáyìí mo ti ya fọ́tò ẹ̀rí mo ti fi hàn lórí ètò yìí kí ló dé tí a wá ń tún ara wa jẹ àwọn tó pera wọn ní religious leader tó gbé èmi ò fẹ́ sọ̀rọ̀ nípa Quran torí pé mo study early days of my life ni mo study so mi ìrántí mọ́ mi ò mọ̀ nípa ẹ̀ bàbá mi Rosulu ẹ káàbọ̀ sórí ètò kí ni nǹkan tí mò ń try láti sọ òun ni pé wọ́n sọ wípé lọ́dún mẹ́ta táìtì tẹ gbà ẹ kó wá ẹ fi fún àwọn ènìyàn lóúnjẹ kò ń ṣe oúnjẹ jíjẹ o bóyá kàn fi pèsè iṣẹ́ wọn ṣe bẹ́ẹ̀ private jet ni gbogbo wọn gùn káàkiri ìdí nìyẹn àwọn gangan pẹ̀lú nǹkan tó fa ìfàsẹ́yìn ìrìn àjò tá a wà ẹ máa mi bọ́sẹ̀ ẹ káàbọ̀ sórí ètò happy new year ma ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ cross kúrò nínú contraction tá à ń pè ní Nàìjíríà tẹ́ bá wo origin Nàìjíríà yẹn gangan nation that comes together to be one business center ni it is just a business center àwọn nation tó ń kó papọ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ dẹyọ kan for their own selfish ambition òun náà ṣe bẹ́ẹ̀ we need to move Sherry money this new year when we are moving àwọn èèyàn tó bá ready láti move pẹ̀lú wa ẹ má jẹ́ kán fà wá sẹ́yìn ẹ dẹ̀ má jẹ́ kán dá wa dúró mo ti sọ pé moving train ni àwọn míì wọ́n máa join àwọn míì wọ́n ti join wọ́n ti bọ́lẹ̀ ó ti sú wọn and tabade move yẹn we need to have vision pẹ̀lú mission kí ni vision wa kí ni mission wa máa sọ I am doing it for myself. I am doing it for my children, for my unborn grandchildren, for the entire generation, for my entire generation ni mo ṣe fún. Mo ṣe nítorí pé mo fẹ́ gba nǹkan kan nídìí ẹ̀. No. Bí gbogbo wọn ṣe ń pariwo, wọ́n monetize, wọ́n ṣe kinní kan, mo ní time. Nítorí pé kíni ká tó bẹ̀rẹ̀ nation àti ní nǹkan tá ń jẹ, a níṣẹ́ tá ń ṣe. So, kò ń ṣe Yorùbá nation yìí is not a money making machine. It is because of the love for our people, the pains they are going through. Mo máa ń sọ ẹni tó bá sọ pé kinní kan máa ní lágbára Ọlọ́run Nàìjíríà náà ẹlẹ́gbà wàá lè mọ bó ṣe ń rí. Ó ti ná èmi ti mọ bó ṣe rí. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti ná lẹ́gbà. Lánàá nígbà tí bàbá yìí pè mí tá wá ń sọ̀rọ̀ ó ní alhamdulillah mo ní kí ni àlí tún wá ṣe o àlí lẹ tún pariwo ní ìsìn o kí ló tún ṣẹlẹ̀ ó ní tí n bá rí bí àwọn mọ́tò ṣe gun orí ara wọn ní ọ̀nà Ọ̀tẹ́dọ́lá mo fẹ́ rántí orúkọ ọbẹ̀ yẹn o wọ́n ní ọ̀nà Ọ̀tẹ́dọ́lá ṣá àwọn tó bá wà conversant pẹ̀lú ìlú Lagos wọ́n máa mọ ọbẹ̀ yẹn Ọ̀tẹ́dọ́lá way wọ́n ní mọ́tò mẹ́ta gun orí ara wọn mọ́lẹ̀ wọ́n wá ní bọ̀bọ́ kan tó ní power bike ó bọ́ sábẹ́ trailer ìlú tí ò work ni ìlú tó bá ń work there will be provisions tí accident bá ti wà anywhere let mama gbọ́ from 50 kini ni wọ́n ti mama announce pé accident wà níbí báyìí o when you are driving drive slowly drive carefully kini kan fais attention il y a un accident wọ́n mama pariwo ẹ̀ bó ṣe sọ lórí rédíò kini máa ń wà billboard máa wà tó mama kọ́ tó mama sọ lẹ́gbẹ̀ẹ́ kan the more you move the more lẹ mama gbọ́ information yẹn. We must cross to our own nation. We must cross to our greater heights. We must cross to our success. We must cross to our blessing. We must cross to our breakthrough. On ṣe cross over to kí lorúkọ ẹnìkan la máa ṣe once in a year. Tẹ́ bá lọ wo gbogbo prophecy wọn lọ́dún. Ẹ lọ follow prophecy last year before last year. Kò fẹ́ sí yàtọ̀ tó pọ̀ ńbẹ̀.
continuation ni ara manipulative kini ton lò fún wa nìyẹn strategy. When we are moving, we need to move with àwọn ènìyàn tó bá ní vision àti mission. Àwa ní mission àní vision, but tá bá ń tẹ̀lé àwọn èèyàn tó ní mission tí wọn ò ní vision, wọ́n á fà wá sẹ́yìn. Ká má bá rí ìfàsẹ́yìn. We need to move with people with vision and mission. Crossing over. When we cross over, àwọn ìránṣẹ́ Sátánì. Ẹ jọ̀ọ́ lórí ètò yìí o, mo fẹ́ ká jẹ́ kó yé wa, èṣù ò kì í ṣe Sátánì. Èṣù irú mọlẹ̀ kan ni tó dá dúró. Sátánì torí nínú Ifá ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò sí nǹkan tó ń jẹ́ Sátánì ńbẹ̀. Èṣù òun ló máa ń rán níṣẹ́ sí àwọn ajogun. Táwọn ajogun bá dé, irú nísìn táwọn ajogun tó fẹ́ gbalẹ̀ Káàárọ̀ Oòjíire ṣe dé nísìn, ó yẹ ká máa mú èṣù ká máa bá sọ̀rọ̀ pé èṣù ló dárin wọn rú, èṣù ló ṣe gbá ló ṣàwo ni, ká máa rán níṣẹ́ ni. Ìránṣẹ́ ni. Àwọn ìránṣẹ́ ni wọ́n. So Sátánì títí wọn ó yàtọ̀ sí èṣù tiwa. Ó dàbí ẹnìkan tó bá ní kíní kan máa ní ẹ yé parọ́ méṣù. Ogun àfọwọ́fà ló ń ja àwọn ọmọ Káàárọ̀ Oòjíire. Ogun àfọwọ́fà yìí tó pọ̀ jù tó ń jà wá. Àwọn èèyàn wọn láìkò tọ̀rọ̀. But ibi tẹ́ bá rí tó ti ń sọ tọ̀rọ̀ ní rí àwọn èèyàn wá ń bẹ̀. But ibi tẹ́ bá rí tó ti ń búra wọn tó ti ń ṣépè fúnra wọn rí wọn wà ń bẹ̀. Ohun tó máa ń tẹ́gungun wọn máa ń le sí nìyẹn. But ó tọ̀rọ̀ yìí òun gangan ní nǹkan tó ń fa ìfàsẹ́yìn fún wa. So anybody kó má parọ́ mọ́ èṣù o. Sátánì àwa show up á máa rán wa létí àwọn past wa. Ìwọ tán bí sí Nàìjíríà, ìwọ tán bí sí kinní, ìwọ tán ṣe kinní kan, ìwọ tán ṣe kinní kan. Kí ni Nàìjíríà ti ṣe fún èmi àti ìwọ? From 50 years downward títí di ọmọ ọdún kan inú Nàìjíríà yẹn la wà o. Ta rí àwọn ọmọ tí wọ́n bí lọ hospital tí wọ́n ò rówó san. Ibi báyìí tó bá bímọ lọ hospital ń bí. Tó bá lóyún lásán, tóyún yẹn bá pé oṣù 9 tẹ́lẹ̀, wọ́n á fún ẹ ní envelope owó tó máa fi tọ́jú ọmọ ẹ. Nísìn tó bá bí ọmọ yẹn ni. Hospital tó bá dẹ̀ bímọ sí, insurance card wà fún gbogbo ènìyàn. Insurance card wà fún everybody. Àwọn tó ń ṣiṣẹ́ ó ní ibi tó wó ẹ, salary ẹ máa dé. Tó yẹ pé wọ́n ló máa sanwó health insurance ẹ fúnra rẹ̀. Ìlú yìí ò lépo. I've always been saying it. France ò ní epo. But pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ tó, wọ́n tún gba àjòjì wọlé. Bẹ́ẹ̀ ni, èṣù kì í ṣe Satan. Satan yàtọ̀ sí èṣù. Ẹ mọ̀ wípé ó dàbí èèyàn tó ń bí irú èmi sìn tí mò ń sọ French nsìn. Àtẹ̀yin tẹ́ ń sọ English. Ẹ wá fẹ́ bá mi sọ French. Ẹ wá lọ lo Google. Ẹ wá fi kọ English. Ẹ wá translate ẹ. Ẹ wá send ẹ sí mi tí n bá kà máa wò pé kí ni nonsense tẹ́ni sọ. Because kò kí ń ṣe all the time ni Google máa wà accurate. Google kì í wà accurate. Most especially in translation. Bí irú nísìn èdè French. Tẹ́ bá translate lórí Google, ẹ máa make 75% mistake. Because the way tó ṣe bá present ọ̀rọ̀ wọn ó yàtọ̀. Ẹnìkan ti send ọ̀rọ̀ sí mi ní French ní orí WhatsApp. Mo wá pè ẹni ẹ pé kí ni nǹkan tó sọ kò nítumọ̀. Ó ní Google lòun fi translate mo nítorí ẹni kò ṣe nítumọ̀. Báyìí náà ṣe ń sọ, bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń sọ. Bó ṣe kọ́ yẹn kọ́ ló ṣe ń rí. The moment tá bá ti decide pa fẹ́ crossover, crossover, we need to have our spiritual insight. Kí ni spiritual insight wa? Ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ilẹ̀ òrìṣà ni. Àwọn òrìṣà wo? Báwo kí náà fi tẹ̀dó? Àwọn tẹ́ pè tẹ́ sọ pé wọ́n fẹ́ no kò kí ń ṣe Islamize o. Ẹ má máa sọ pé Islamize, wọ́n fẹ́ Fulanize ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni. There is difference between Islamize and Fulanize. Wọ́n fi Islamize wọ́n fi ṣe bojú ni. Because àwọn tí wọ́n bá mú
wọ́n so kí lorúkọ ìfúnpá ìgbàdí olóńdè ó wà lára wọn ẹ wá ń pe àwọn yẹn ní kí lorúkọ ẹ̀ Muslim mi ò wá patronize ẹni kìíní o but àwọn tí ẹ ń sọ wọ́n rúbọ tìyín lójú méjèèjì ẹlikọ́pítà ń kọjá ó ń fọ́n nǹkan sí gbogbo ilẹ̀ káàárọ̀ àjíire ẹ mọ nǹkan tí wọ́n ń fọ́n àwọn ènìyàn ti pè mí lórí ọ̀rọ̀ ẹlikọ́pítà yẹn wọ́n ní nísìnyí ọ̀nà Abẹ́òkúta ni wọ́n tún lọ láti Ifọ̀ Ifọ̀ ní ibẹ̀ yẹn láti Ifọ̀ ó lò 3 days gbogbo locality Ifọ̀ yẹn lẹ́likọ́pítà yẹn lò 3 days ẹni yẹn ní ìgbà tó ń wá wò mú ní ẹ try kẹlẹ̀ lóko kò torí kò lọ sókè jù tó wá bọ́ta tó rìn lọ síbẹ̀ òun wá rí i pé àwọn nǹkan wọ́n sì ń lára kí ni nǹkan tí wọ́n ń fún lẹ́yìn lórí àwa wá sọ pé idol ni kinní kan idol yẹn ó ti pa ọ̀pọ̀lọpọ̀ ní untimely death mi mo ṣe máa sọ ní Yorùbá ó ti fún àwọn èèyàn ní untimely death ẹ wá wò mo sọ nsìn mo ní even nílùú yìí ní France nsìn wọ́n wá padà sí bio oúnjẹ wọn natural food ló ń jẹ àwọn gbé fertilizer wá tọ́lọ́run ti fún ní ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti oyin wọ́n wá gbé fertilizer wọ́n fi wá bà ilẹ̀ wa jẹ́ àgbà lọ́wọ́ wọn àwọn wá padà sí bio natural food ló ń jẹ nísìn oògùn wọn nísìn herbs and roots òun ni wọ́n fi ń ṣe oògùn wọn herbs and roots náà fi ń ṣe oògùn wọn nísìn wọ́n wá rí wípé herbs and roots yẹn ó wà effective ju natural lọ tẹ́ bá wá lọ sórí YouTube àbí Google ẹ wá rí what is it called ginger is for kinikan when you drink ginger ewé efirin persil is for kinikan ewé kinikan wọ́n wá ń kọ gbogbo ẹ̀ fún wa lórí Google àwọn nǹkan tá ti ń lò láti gbà tá láyé ti jáyé tó jẹ́ pé wọ́n wá fi ẹ̀sìn àjòjì wọ́n fi gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa bàbá mi ọmọ aládé mo rí yín Thierry happy new year sir ẹ káàbọ̀ Adéyínká mo rí ẹ o ọmọ mọ́ mi wọ́n wá gba gbogbo àwọn nǹkan yẹn lọ́wọ́ wa wọ́n wá gbé títí wọn wá until àwọn scholars tí wọ́n ti ṣe research different research mo sọ mo ní as tá ṣe jẹ́ agitator ẹ jẹ́ káwa náà ká máa ṣe research títí wa ká máa mú àwọn nǹkan tó jẹ́ títí wa mo ti sọ mo ní if you want to become an agitator a true followers of this Yoruba nation learn our culture learn our language learn our tradition our spirituality is the most important thing tó yẹ ká mọ̀ nípa spirituality wa kí ni spirituality wa kí ni ìdí tá fi ń jẹ́ orúkọ báyìí ṣó ṣe gbọ́ pé àjòjì ló fún wa ní orúkọ Yorùbá kì í ṣe Yorùbá ọmọlúwàbí lorúkọ tá ń jẹ́ láti ilẹ̀ ǹjẹ́ a ti ṣe research débẹ̀ àwọn àjòjì wo ló fún wa lórúkọ yẹn kí ló dé táwọn bàbá yẹn ṣe accept orúkọ yẹn ǹjẹ́ a ṣe research wa débẹ̀. a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo spirituality wa gbogbo tradition wa kó guide wa nísìn ó ti nítorí pé a follow tradition òun la ṣe ń rí wípé obìnrin ó ń jáde síta ó lóun ṣe òun jáwèé fún odindi ọba aládé tó bá jẹ́ pé à ń follow tradition ni inú ilé Yorùbá ní inú ilé ẹni la ti ń jẹ kòkòrò onídodo tí mi bá gbà ẹjọ́ correct mi o torí èmi náà I am struggling with this Yorùbá ni débi odindi ọba aládé wọ́n sin odindi ọba níta gbangba kò ṣẹlẹ̀ rí nílẹ̀ káàárọ̀ ajíire nítorí pé kí ni a ti gbé tradition wa a ti gbé sẹ́gbẹ́ kan àwa gbé tradition ní tradition èdè elédè ẹ̀sìn ẹlẹ́sìn àṣà aláṣà ìlú yìí wọ́n gbọ́ English o but wọ́n ò ní sọ English lójú yín kò sí ibi ọ́fíìsì tẹ̀lé wọ̀ tẹ́ẹ̀bà ti sọ French ẹ máa wò yín wọ́n á sọ fún yín pé ẹ lọ wá translator wá tó máa translate fún yín they are very proud of their language
wọ́n ní traditional wear wọn tó bá wọ̀ in fact àwọn èèyàn máa ya photo bíi pé wọ́n rí president ni anybody tó bá ti wọ̀ tradition yẹn gbogbo wọn máa ya photo wọ́n máa appreciate ẹ̀ bí nǹkan ni but títí wa ò jọ wá lójú and à ń pariwo crossover. This is 2022. Are we ready? Are we prepared? Shati prepare for 2022 yẹn? Are we ready to fight for what is rightfully belong to us? Shati were guided by àwọn nǹkan tó necessary. There are so many necessary things tó yẹ ká wà guided of. Tabawa crossover, because we are going to cross over into greatness. When we cross over from Nigeria to our own nation, Boya Odua Republic nation, Odua nation, whatever, Omoluabi nation, Tobaya come afoju mumu hàn. We cross to greatness, we cross to elevation, we cross to forwardness. Àwọn ẹnìkan tí ẹ sọ̀rọ̀ wọ́n ní tí Yorùbá bá kúrò nínú Nàìjíríà ebi máa pa wọ́n ẹjọ́ ebi kí ló fẹ́ pa wá ká tó wọnú ìlú yẹn nǹkan kankan là ń jẹ ni ẹ sọ pé wọ́n Nàìjíríà àwọn fi èdè wọ́n fi ń ṣe gbogbo nǹkan débi wípé wọ́n tún wá fọ́ọ̀sì èdè wọn lé wa lórí tẹ́ bá lọ sí NPA tẹ́ bá lọ sí kí lorúkọ immigration tẹ́ bá lọ sí bíbáyìí tẹ́ bá ti gbédè wọn tẹ́ bá lọ àfi kẹ́ ná times 3 owó tó yẹ kẹ́ ná àbówó tí ò yẹ kẹ́ ná. A lot of us I'm a cross into this Yoruba nation láṣẹ Èdùmàrè. But a lot of people will not make it. Nítorí ẹ̀rù. Kí ni nǹkan tí ó ń pa àwọn ọmọ ènìyàn jù? Ẹ̀rù ni. Ẹ̀rù ni. Gbogbo wa ni Ọlọ́run ti fún ní grace. Gbogbo wa lọ́dẹ̀ ti bá sọ̀rọ̀ pé ká gbọ́ràn. Kí ni ìgbọ́ràn òun ni pé ẹ jẹ́ á padà sílé. Ẹ jẹ́ ká padà sílé. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wádìí. Wọ́n ní Ọ̀ṣun tí ń wọ ọmọ rẹ̀ kí dókítà ó tó dé. Nǹkan kan lọ̀ṣun lò tó fi ń wo ọmọ kí dókítà tó dé. I am not against medical kini. For example, sí èèyàn tó bá ń follow program ẹ̀jẹ̀ mi ìṣẹ̀ṣe làgbà. Ẹni tó bá ní cancer contact ẹ̀jẹ̀ mi. Wọ́n wá ní àwọn nǹkan tá lè máa jẹ fún high blood pressure. Ó ń ṣiṣẹ́ fún high blood pressure. Ó ń ṣiṣẹ́ fún hypertension. Ó tún ń ṣiṣẹ́ fún even diet. Ó máa diet yín. Kò ń ṣe pé ẹ máa mú kinní kan àbẹ́ máa pa ẹran kan àbẹ́ máa pa nǹkan kan. No! Àwọn nǹkan tó wà nílẹ̀ wa ni. A béèrè ẹ̀jẹ̀ mi sọ lórí prógrámù lórí ìṣẹ̀ṣe làgbà. Wọ́n sọ but ó ní content tẹ́ máa jẹ because ẹ gbọ́dọ̀ máa monitor ẹ̀jẹ̀ mi ẹnu Yorùbá ní ẹnu àgbà bíbá ọlọ́run sọ lóbi tí ń gbó òun ló lè ṣàlàyé dáadáa. Ẹ̀yin contact ẹ̀ àìmọye nǹkan tẹ́ bá contact ẹ̀ á ṣàlàyé fún yín bọ̀ nítorí àwọn tó fi ń ṣe business gbogbo nǹkan kan ló máa sọ lórí social media. We are going to cross into our nation by the grace amawonu nation wa but ẹ jẹ́ ká múra. Ẹ jẹ́ ká múra. Ẹ jẹ́ ká múra nítorí pé ìgbáradì òun nìkan ló lè jẹ́ ká wà ní ní akọ tí a bá gbáradì. Okay, wọ́n sọ wípé kò sí problem. Wọ́n kó àwọn ìran Fúlàní pẹ̀lú ammunition sínú igbó ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Àjíire. Wọ́n dẹ̀ ń jiyàn gbé lóòótọ́ lórí reduce díẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé election ń bọ̀. Wọ́n wá fẹ́ dọ́gbọ́n manipulate yín pé ó ti reduce díẹ̀ tẹ́ bá dìbò fẹ́ lòmíì. Ǹjẹ́ wọ́n fẹ́ gbé ìjọba yẹn sílẹ̀?
kí ni ìdí tí wọ́n fi trailer gbogbo wa là ń rí fídíò trailer kákàkiri tí wọ́n fi ru àwọn ènìyàn wọlé wá kí ni ìdí tí wọ́n fi trailer rù wọ́n wá kí ni ìdí tí wọ́n kó ammunition sí wọn lọ́wọ́ kí ni ìdí tó fi jẹ́ wípé àwọn tí àwọn ọlọ́pàá bá arrest pé àwọn people yìí o àwọn ni kidnapper o a kì í gbọ́ verdict lórí wọn but tí wọ́n bá mú ọmọ káàárọ̀ àjíire wọ́n máa kó wọn síta báyìí ni wọ́n máa show wọn wọ́n máa show wọn rẹpẹtẹ bíi pé wọn kì í ṣe ènìyàn but tí wọ́n bá mú ìran ọmọ Fúlàní wọ́n máa sọ fún wa wípé order from above ńbo ni above yẹn ara àwọn nǹkan benefit tó wà nínú ká gba ilẹ̀ káàárọ̀ àjíire ojoojúmọ́ ni mo máa sọ̀rọ̀ nípa benefit lálákọ̀ọ́kọ́ a máa ní àwọn sójà wa gbogbo àwọn ọmọ wa tán lọ léèwé tán ríṣẹ́ ṣe á pèsè iṣẹ́ fún wọn a máa ní àwọn ọlọ́pàá títí wa gbogbo àwọn ọmọ wa tó jẹ́ graduate tán ṣe yahoo káàkiri nsìn tí wọ́n wà frustrated tán mu rado àbí kí ni gẹ́yẹ́ pè fún mi tí wọ́n mu drug wọ́n máa busy torúkọ máa ṣiṣẹ́ tí a bá gba nation wa a bá ní àwọn immigration wa tó jẹ́ àwọn ọmọ káàárọ̀ àjíire iṣẹ́ máa pọ̀ jaburata fún wọn tí a bá gba nation wa we have so many benefits ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ tó jẹ́ lédè wa tí a bá gba nation wa àwọn ìyá arúgbó wa wọ́n á rí ìtọ́jú tó péye ààbò tó péye máa wà nítorí pé kí ni àwọn ọmọ wa ló máa ṣẹ́rí mi sọ pé kò ní sí criminality o but ó máa dínkù ní ìgbà tí mo dé lùí tí mo ṣe kọ́ọ̀sì kan mo wá ní mo fẹ́ ṣe police officer number 1 mo wá lọ sí ọ́fíìsì àwọn kíní mo lọ béèrè fún number 1 wọ́n ní mi kì í ṣọmọ ìlú yìí mi lè join ní police force wọn láì jẹ́ pé ojú ọmọ ìlú yìí àbí wọ́n bí ẹ sínú ìlú yìí o ò lè join police force wọn nínú ìlú yìí ní France ni mò ń sọ àwọn tó ń gbé nínú ìlú yìí wọ́n máa mọ nǹkan tí mò ń sọ yìí if you are not a citizen of this country o ò lè wọnú ọlọ́pàá wọn àfi tí wọ́n bá bí ẹ sínú ìlú yìí nìkan by birth nìkan citizen by birth nìkan ló fi lè join police kíní wọn if you are not born by birth you cannot join their force. So tá bá gba nation títí wa náà a máa ní immigration office títí wa gbogbo nǹkan wa iṣẹ́ máa wà ṣé rí gbogbo àwọn tẹ́ bá lọ sí America àwọn best doctors àwọn best surgeon gbogbo wọn máa padà wálé nítorí pé ààbò tó péye máa ti wà ẹ wo ní ọdún tó kọjá tó rà ti wà lọ́dún tuntun báyìí 100% àwọn tó travel lọ sílé 30% were killed nítorí pé kò sí ààbò tó péye ni wọ́n ṣe rí bí pa àwọn 30% yẹn. ẹ wo gbogbo àwọn youth wá ń sìn there will be iṣẹ́ máa pọ̀ débi wípé there is what we call counselors a máa ní àwọn counselor àwọn kan wà tí wọ́n study course yẹn tó yẹ pé àwọn iṣẹ́ mi náà ṣe mo ní ọ̀rẹ́ tó sì wà níbẹ̀ ó ń ṣiṣẹ́ ní báǹkì ń sìn Yorùbá ló study ní university Yorùbá ló study ní university mi ní dárúkọ ẹ̀ but báǹkì ló ti ń ṣiṣẹ́ báwo lẹni tó kọ́ Yorùbá báwo ló ṣe lè máa ṣiṣẹ́ ní ilé ètò ìṣúná owó nítorí ìlú tí kò wọ́ọ̀kì ni irú ẹ̀ ó yẹ kó wà ní ọ́fíìsì kan tó ní ṣe pẹ̀lú kíkọ́ èdè Yorùbá àbí lílo èdè Yorùbá fún àṣà àti ìṣe wa. For example, mo sọ̀rọ̀ nípa àwọn arúgbó wa pé wọ́n máa rí ìtọ́jú tó péye èyí tẹ́ máa ráwọn ọ̀yá tó máa lọ máa tọrọ owó àwọn ọ̀yá míì wọ́n ní gírádùétì 4 wọ́n sì ń fún àwọn náà fìdí wọn kò ní sí gbogbo yẹn mọ́ bẹ́ẹ̀. Èdè wa tó ti sọnù nítorí pé èdè wa ti ń sọnù èdè wa yẹn máa padà wá á wá jẹ́ gbòógì ó yẹ kí ojú gbà wá tì nígbà tí wọ́n fi tí wọ́n
ẹ má bínú Yorùbá ni o tí nílùú Brazil èdè Yorùbá ti jẹ́ tipátipá láti máa sọ nílùú Brazil àwọn ọmọ káàárọ̀ àjíire agídí la fi ń sọ èdè wa àìmọye àwọn ọmọ kọ́ńtírì mìíràn lórílẹ̀‐èdè tiwa nínú iṣẹ́ ológun custom and others bẹ́ẹ̀ ni ẹ wo àwọn Fúlàní wọn kì í ṣọmọ Nàìjíríà rárá o wọn ẹ lọ torí ó dáa kéèyàn máa kọ follow story kéèyàn máa follow history rather when you study the history ààrẹ lásán ni wọ́n ààrẹ wọ́n wá fẹ́ gbalẹ̀ mọ́ àwọn ọmọ onílẹ̀ lọ́wọ́ ìdí nìyẹn tá ṣe gbúdọ̀ ṣe kí ni tá ṣe gbúdọ̀ béèrè fún orílẹ̀-èdè wa ojú gbogbo wa ojú táyé ni wọ́n fi bandit tó gbé ìbọn dání wọ́n fi jẹ́ assistant controller general a dẹ̀ ní more than millions of graduates tí wọn ò níṣẹ́ nílùú yẹn ẹ lọ wo ilẹ̀ káàárọ̀ àjíire ẹ jẹ́ ká máa lọ from one industry to another ẹ lọ wo entertainment industry ọmọ káàárọ̀ àjíire ni ẹ lọ wo film industry ọmọ káàárọ̀ àjíire ni ẹ lọ wo kí lorúkọ ẹ̀ fashion industry ọmọ káàárọ̀ àjíire ló pọ̀ jù ẹ lọ wo oríṣiríṣi industry but ẹ wá lọ wo government kìíní àwọn àtọ̀húnrìnwá àwọn àjòjì kẹ́ lè mọ̀ wípé àwọn ọmọ káàárọ̀ àjíire a kì í ṣe ọ̀lẹ ọmọ ṣiṣẹ́ gidi ni wá kí ló dé tó jẹ́ pé àjòjì ló máa kéré iṣẹ́ tá à ń ṣe ẹ lọ wo igbó Nàìjíríà bó ṣe tóbi tó ilẹ̀ káàárọ̀ àjíire ọ̀wọ́n náà ní táàkì tó pọ̀ jù revenue rather tó pọ̀ jù Lagos state ní number 1 Ogun state ní number 2 nínú kínú revenue báwo ni mo ṣe máa pa 100 naira tẹ máa kó lọ sí Àbújá tẹ máa wá fún mi ní 40 naira pé kí n máa ná kí ló dé tí mo bá ná tí mi máa ná inú ìlú mi when you want to destroy people take the history away from their life bẹ́ẹ̀ ni bàbá mi ìdí nìyẹn tí mo ṣe ní kí gbogbo àwa agitators gbogbo àwa ta fẹ́ tà ń jà fún ìjàngbara ilẹ̀ káàárọ̀ àjíire ká lọ wá history wa a gbọ́dọ̀ mọ history wa nínú library university iwájú ilé mi bíbá ẹ̀ mo lè sáwọn ọmọ mi bíbá ẹ̀ torí mo máa ń lọ mo ti ṣe course kan bẹ̀rẹ̀ so mo máa ń lọ mo ní ID card library mo wá lọ síbẹ̀ mo wá lọ wo síbi history ìwé kan wà ń bẹ̀ wọ́n kọ ancien histoire d'Afrique old history of Africa mo wá mú ìwé yẹn mo wá mú káàdì mi pé mo fẹ́ lọ dá padà mo fẹ́ lọ fi register pé mo fẹ́ gbà ẹ mọ nǹkan tí wọ́n sọ fún mi wọ́n ní mi lè mú jáde nu library mo lókè fine but mo lè kà ń bẹ̀ kí n fi síbẹ̀ wọ́n ní mo ṣáà mo jókòó mo bẹ̀rẹ̀ sí ní kà mo dẹ̀ ń sunkún mo ò lè stand there mọ́ because mo jẹ́ èèyàn kan tó máa wà emotional mo jẹ́ èèyàn kan tó máa wà emotional kí ni reason tó ṣe ní mi lè múwé yẹn jáde kí má bàa lọ ṣe photocopy ẹ̀ kí má bàa lọ translate ẹ̀ but mo lè mú kí n kà níbẹ̀ but wọ́n ti gbàgbé wípé the best computer òun ni ọpọlọ wa ó máa ń register faster than Google. Ó register faster than Google. Wọ́n wá ń sọ history wa pé báwọn Africa bọ́n ṣe pé travelers ni wọ́n use the word immigrant o pé travelers ni wọ́n máa move from one destination to another they are rich people with rich culture wọ́n wá kó mo wá wò títí mo wá ké pé yé kí la sọnù báyìí tún lọ mo ti gbàgbé orúkọ ìwé yẹn màá wò ó sí bàbá yẹn send ìwé yẹn sí mi wọ́n ní kí n lọ ka history why tí mi ti gbàgbé orúkọ bàbá yẹn tí ò fi jẹ president wo ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa kú àwọn wo náà pa jù àwọn ọmọ káàárọ̀ àjíire náà ni
Olùṣèṣì. Ìwé tán send sí mi yẹn just before down. Just before down lórúkọ ìwé yẹn. Wọ́n sọ gbogbo history àwọn ọmọ káàárọ̀ àjíire tán jẹ́ generals, àwọn tán forcefully retired, àwọn tí wọ́n kàn walk away without no reason. Tí ọmọ káàárọ̀ àjíire tí wọ́n bá lọ sí wọ́n fẹ́ lọ register fún custom police àti kíní wọ́n á gbowó lọ́wọ́ wọn, wọ́n á gba fọ́ọ̀mù, at the end of the day àwọn ọmọ wọn náà máa kó síbẹ̀. Ìdí nìyẹn he is not working láti ìgbà tó ti láti 1960 tó ti bẹ̀rẹ̀ the collation of the nations kò work rárá. Number one mo máa sọ̀rọ̀ nípa mixed multitude. Èdè kan náà kọ́ là ń sọ, àṣà kan náà kọ́ la ní, oúnjẹ wa ò jọra wọn. Oúnjẹ wa ò jọra wọn. Kò jọra wọn. Àjòjì ni wọ́n, ó yẹ kó dúró ní dúró àjòjì ni. Àmọ́ níbi tí nǹkan dé yìí, àwa fúnra wa la máa gba ògo wa tipátipá ni. Àwa fúnra wa la máa gba ẹ̀tọ́ wa. Kò dẹ̀ ń ṣe ìta máa wá síbí, ta máa wá pariwo, ariwo ò ṣe. Wọ́n ní àgbà tó bá nómi nínú kì í pariwo. Kì í pariwo òun náà ni. Èyí tí ò lómi nínú ló máa ń dún gbangangbangan. Ẹ jẹ́ kí àgbà wa kó lọ lómi nínú. Mo sọ pé secret preparation wa òun ló máa manifest publicly. Ariwo nǹkan tí preparation wa òun ló máa ṣe. Ẹ wo preparation wọn, ariwo preparation wọn. Secret preparation wọn òun ló manifest nsìn. Wọ́n á jiyàn gbé ní Ọ̀ṣun, wọ́n á pààyàn lógùn, wọ́n á jiyàn gbé lÉkòó, wọ́n á ṣe kinní kan torí pé wọ́n prepare secretly ni. Kí ni secret preparation wa? Àti wípé ọ̀dàlẹ̀ everywhere selling each other. Mami Yalaje, happy new year ma. Ẹ káàbọ̀ sórí ètò, God bless you ma. Kí ni à ń ta ara wa fún? Enough of killing ourselves. Sometimes I went blank on Facebook because inú bí mi. Ìbínú tó ń bí mi ní pé inú mi ru. And tí mo bá ń bínú mi kí lè. Sometimes I will not be able to hold myself. Àwọn èèyàn kú lójoojúmọ́. People are dying every day nínú ìlú yẹn. Wọ́n ń gba ilẹ̀ lọ. Until ìgbà táwọn ọmọ wa dìde. And the only thing we could do is to ká máa búra wa, ká máa bára wa jà, ká máa ṣépè fúnra wa. Ní ibi tá la tí ojú làdé yìí, ṣé nǹkan tó kan àwọn ọmọ káàárọ̀ àjíire kù nìyẹn. Ó gbé mi sórí iṣẹ́, mo wá ní orí tébù mo fẹ́ jókòó sí. Ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó kàn wá kù nìyẹn. Ní ibi tí ojú làdé, ní ibi tá rí gbogbo nǹkan dé. Ṣé nǹkan tó kù ni pé ká máa búra wa, lágbájá ó gbé orí tàmẹ̀dù ó wá gbé ẹsẹ̀. Ṣé nǹkan tó yẹ kó kàn wá kàn nìyẹn? That means we are not evaluating ourselves. We are not yet ready and we are not serious. Few people already, few people not to evaluate ara wọn. Few people no need time. Not to make it time, not to make the mind wọn pé a fẹ́ cross over into our nation. Lójú ọmọ ènìyàn kò ṣeé ṣe. Lójú adániwáyé nǹkan tó ṣeé ṣe ni. Nígbà tí ìlú tó ń jẹ́ Barbados tí wọ́n gba ìlú wọn, mo máa ń like máa fi àwọn nǹkan tó jẹ́ physical tá lè rí, mo máa fi ń ṣe point of contact. Àwọn ọgbárùnmọ̀lẹ̀ ti sọ wípé ìjà yóò kì í ṣe ìjà tiwa, but yóò wá ní káwá káwọ́rọ̀, káwá fold arms wa. We need to be doing our own silent job.
kí ni silent job tá máa ṣe? Protection of lives and property. Báwo la ṣe fẹ́ protect àwọn ènìyàn wa? Wọ́n ṣe pé kí gbogbo wa tún lọ sìn, a tún lọ dáwó fún èèyàn kan. Èèyàn yẹn tó bá tún di ní 2 months sísìn, wọ́n tún lọ ra private jet. Ká ṣáà lọ máa pariwo ni. Ká máa pariwo ọjọ́ wo la fẹ́ pariwo dà? Àwọn ènìyàn kan wà ní diaspora, wọn ò mọ nǹkan tó ń pè ní Ọlọ́run. Wọn ò dé ṣọ́ọ̀ṣì rí, wọn ò dé mọ́ṣáláṣí rí. Ayé wọn gan nítumọ̀ ju ẹ̀yin tẹ́ ń fojoojúmọ́ lọ kírun lọ. Nítorí pé ìlú wọn work. Nítorí pé òkè wọ́n ní wọ́n ń jalè, olè, wọ́n ń ṣe yahoo, wọ́n ń ṣe kinní kan. Tí o bá níṣẹ́ nílùú òyìnbó, o máa ní token tó máa fi máa jẹun, tí ò ní mú ẹ lọ jalè. Kí wá ní ìdí tó yẹ pé gbogbo wa ò lè fi ọwọ́ sowọ́pọ̀ ká wá jà fún ẹ̀tọ́ wa? Mo sọ̀rọ̀ ẹ lọ wo láti kánsẹ́lọ̀, ẹlòmíì máa lo sẹ́nítọ̀ Dino máa lo example. Everybody, mi ò lè sọ àwọn kan lè má rí fídíò fọ́tò Dino bẹ́ẹ̀dì onírin ló ń lò ń gbà yẹn nínú yàrá kan. Fọ́tò yẹn ó jáde sórí kinní. But look at Dino today. Dino ó di ẹni tó kó mọ́tò Ferrari 125. Ẹjọ́ ilé iṣẹ́ wo ló dá sílẹ̀? Òun àti former Senate President wọ́n wá sowọ́pọ̀. Owó tí wọ́n jí, wọ́n lọ fi coffee refinery síta, epo òlú, wọ́n máa wá gbé lọ síbẹ̀, wọ́n máa kó owó. Ṣé ti rí pé àpapín ni wọ́n ń ṣe? Mo ń lò as example ni. Torí pé ẹ jẹ́ kánsẹ́lọ̀ ní Mushin, ẹ lọ ń gbé lájà. But kẹ́ tó jẹ́ kánsẹ́lọ̀ yẹn inú Mushin lẹ́ ń gbé o. Ìdílé tí wọ́n jọba, èèyàn tí wọ́n jọba rí nídìílé ẹ mú sí pé kó wá jọba. Torí pé ẹ ti mú àṣà wa, ẹ ti fẹ́ sorí ẹ̀ kodò mọ́ wa àwa aláṣà lọ́wọ́. Àwọn orúnmọlẹ̀ ò ní gbà fún yín. Ẹ̀sìn náà lẹ máa ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti sọ pé sẹ́ ilẹ̀ Káàárọ̀ Àjíire yẹn kò ní ṣe gbà fún wa, kò ní lójútùú. Ẹ̀sìn kọ̀rọ̀, ẹ̀sìn gbangba. Wọ́n wá mú ojú ọwọ́, wọ́n wá fi ń tẹ̀lẹ̀. Kọ́lọ́hun k'Elédùmarè kó dáríjì wá, káwọn gbarúmọlẹ̀ kan dáríjì wá. Àní the only place tó kù fún àwọn ọmọ Káàárọ̀ Àjíire láti cross to, òun ni ká cross to our nation. Àwọn kan tẹ̀ tún sọ wọ́n ní kò lè work nítorí pé kí ni Ìjẹ̀bú máa ní Ìjẹ̀bú lòun, Oǹdó máa lóǹdó lòun. Ẹ jẹ́ kí gbogbo wa understand ara wa. We have the same language, we have the same culture. Tí Oǹdó tó bá fi èdè Oǹdó sọ̀rọ̀, màá gbọ́ tí mo ṣe jẹ́ Ìjẹ̀bú tó yìí. Tí Ìbàdàn bá sọ̀rọ̀, màá gbọ́. Láàárín ara wa àti sopọ̀. Àwọn míì bí irú àwọn Ìpẹ̀rù nísìn, Ìpẹ̀rù Akẹ̀sán Baálẹ̀ ọjà, ṣebí Ìbàdàn náà ti migrate wá. Wọ́n ní ibi tí apẹ́ bá ti ru, ibẹ̀ ni kán tẹ̀dó sí. A gbọ́dọ̀ máa find the history. We need to know history. Gbogbo àwọn ọmọ Káàárọ̀ Àjíire pátápátá, ọmọ ìyá ọmọ bàbá ni gbogbo wa. I don't know ibi tí hatred ara manipulative skill tí wọ́n lò tó fi hatred sáàrin ara wa nìyẹn. Àwọn míì tọ́jú ọmọ ìyá ọmọ bàbá, wọn ń bára wọn sọ̀rọ̀. Àwọn ọba kan míì wọn ń kíra wọn. Nítorí ìbẹ̀rù àti ìlara. Mo máa ń sọ ìgbà tí mo dé ìlú yìí, n á fi ṣe example. Àárín àwọn Yorùbá ni mo dé sí àti àwọn ọmọ Bìní. So wọ́n wá sọ fún mi pé wọ́n ń fún wọn ní ìwé o, kíníkan o, kí lọ ṣaláàárẹ̀ o, aláàárẹ̀ náà fi fún wọn ní ìwé. Mo ní ṣé mo náàárẹ̀ ṣá? Èmi ò ní o. N bá ní ẹ̀wọ̀ ẹ jẹ́ n sọ fún yín o, gbogbo yín. Wàláhì kàn má fún wọn, wọ́n á fẹ́ mi o.
àwọn ọmọ ní fún wọn 4 years ago tó ti fún ọmọ Nàìjíríà gbẹ̀yìn ni mo ní ẹ máa wòran wọn á kúkú fèmí mo bá lọ oṣù 6 dé àti ìgbọ́ kankan wọ́n bá ní kí ló ṣaláàárẹ̀ o kíní kan ọjọ́ tí mo lọ apply ẹni tó interview mi òun ni mo bá ń gbà tí mo fẹ́ lọ submit document yẹn meanwhile olùwòsàn tó wò ó ní òun ò lè kọ nǹkan kan fún mi pé kí n fi ṣe ìwé mo wá ní ó dáa mo ti gbọ́ ó ní àmọ́ ohun tó ń ṣe mí yìí ó lè fún mi níwèé kí n wá lọ sọ́dọ̀ lágbájá ohun o mo wá ní okay kò sí problem later tí mo wá lọ ó wá pè mí ó wá ní pé mo dey accept bẹ́ẹ̀ yẹn mo ní bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni o mo accept ó wá ní ṣé mo mọ̀ pé ọmọ Nàìjíríà lòun mo ní ó ní bẹ́ẹ̀ ni ó ní ọmọ Èkó òun ni bàbá òun half caste ni mà yẹn ó ní ṣé mo mọrúkọ òun mo ń bọ̀ mo fẹ́ rántí mi fẹ́ Olúṣọlá ó wá mú kíní báàjì ẹ̀ ó wá fi hàn mí ó ná ọmọ Lagos ni ó náà dẹ̀ máa lọ sí Èkó dáadáa òun mọ Èkó ó wá ní reason tóun ò fi fẹ́ ṣe kíní yẹn fún mi ẹ máa gbọ́ ó ní àwọn èèyàn wa wọ́n máa abuse nǹkan ó nítorí pé kí ni dókítà kan wà ní àdúgbò yẹn tí wọ́n gba ìwé lọ́wọ́ ẹ̀ wọ́n gba certificate ẹ̀ nítorí pé àìsàn kan náà fún èèyàn 5 àwọn 5 dẹ̀rẹ̀ ìjọ kan náà ni wọ́n gbé gbogbo ẹ̀ wọlé mo wá ní okay ìgbà tí mo wá lọ sọ́dọ̀ ẹni tó ní kí n lọ tí mo wá lọ submit ẹni tó interview mi lọ́jọ́ àkọ́kọ́ òun ni mo bá ó bá gba gbogbo document ẹ̀ lọ́wọ́ mi ó bá fàya ló bá kọ ìwé fún mi pé kí n lọ sí specialist hospital kan kí n lọ bá wọn bẹ̀ pé wọ́n á máa fún mi ní treatment mo bá lọ mo bá jókòó mo bá ń wò bọ́dá ìdì ẹ káàbọ̀ màámi Kẹ́misọ́lá mo rí kíní yín kí ni nǹkan tí mo fẹ́ fàyọ níbẹ̀ ni pé mo determine pé èmi ò ń ṣara wọn ṣé mo máa gbà ṣẹ́ bọ́dá id wọ́n lè witness wọ́n wà ń bíbà èmi ni the first person after 4 years tí wọ́n gbé ìwé yẹn lé lọ́wọ́ mi pé bàbá mi pé pastor kankan o mi pé àfáà kankan pastor tó tiẹ̀ ní kí n pè ń jọ interview mo pé pastor títí kò gbé fóònù mo sọ fún Elédùmarè ọba tó dá ayé àti ọ̀run ọba akọ́dá ayé bí mo ṣe sọ lọ́dún mo ní akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run agbára tó fi dá tí kò sẹ́ni tó mọ̀ fi sìn mí lọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè kí ni nǹkan tá à ń sọ determination òun ló máa ń lead to success a gbọ́dọ̀ determine lọ́kàn ara wa a gbọ́dọ̀ rí ara wa gẹ́gẹ́ bí ẹyọ kan ẹnìkan sọ fún mi pé new year new resolution àwọn èèyàn kan wà wọn ò ní bá wọn sọ̀rọ̀ àwọn èèyàn kan wà àwọn ló máa bá sọ̀rọ̀ torí mo jẹ́ ẹ̀dá kan tó máa ń preach mo ní not talking to them ìyẹn ò mí pé kò hate wọn àìmọye àwọn ènìyàn tọ́jọ́ ọmọ káàárọ̀ àjíire tí mi kì í bá sọ̀rọ̀ bọ̀ tí n bá rí nǹkan tí ò dá tó fẹ́ ṣẹlẹ̀ sí wọn mi ì ní lọ bá wọn bọ̀ máa rán ẹni tó súnmọ́ wọn sí wọn torí pé mi ò fẹ́ bá wọn sọ̀rọ̀ àìmọye èèyàn tí mo ti cover mo ti sọ dáadáa lórí program woman kan tó máa ń bá mi jà káàkiri wọ́n kàn ní kí wá witness ni ó ti ní kéèsì ẹ̀ ńlẹ̀ tí mo bá witness ó ń lọ ẹ̀wọ̀n ni géènì wo ni wọ́n fẹ́ géènì tó bá lọ ẹ̀wọ̀n a jọ ń ṣe ìjàngbara lọ́jọ́ tòní ni ká ló wà ó ti lọ sẹ́wọ̀n ṣájọ́ máa ṣe ìjàngbara mi ìtorí ẹ̀ bá sọ̀rọ̀ mi ìtorí ẹ̀ kí but mo ní láíláí I will not be a party sí ẹni tó máa bà tèèyàn jẹ́ because the only weapon tí máa lò yẹn ni pé àdàbí so mo wá ń rọ gbogbo àwọn ọmọ káàárọ̀ àjíire we need to cross from that location 419 location contraction ká cross to our nation a gbọ́dọ̀ evaluate ara wa a gbọ́dọ̀ take a decision we need to be prepared we need to be ready ẹ jẹ́ kí a padà lára ẹ̀sìn àjòjì
bẹ́ẹ̀ ni àwọn family members mi wọ́n máa hate ara wọn torí ẹ̀sìn àjòjì. Mo ti rí ẹnìkan tó walk away from the family all because ó gba ẹ̀sìn. Ó dẹ̀ yà fún gbogbo family kò ń bá family sọ̀rọ̀, kò ń kí family, kò ń ta sí family mọ́. But àsìkò kan wà tó wá need àwọn ẹbí. Àbúrò wa sọ fún pé òun ò ní dá sí. Mo ní kí ni? Wàá gbé nǹkan ẹ, na your load, you have to carry. Àwọn ẹbí yẹn náà wá dìde sí. Àwọn ọmọ káàárọ̀ àjíire, ẹbí ni gbogbo wa. Ọmọ ìyá ọmọ bàbá ni gbogbo wa. Àsìkò ti tó. Mo ti sọ fún yín pé gbogbo àwọn bàbá tẹ̀ ń pariwo bàbá kíní kan bàbá tàmẹ̀dù, ẹ lọ kọ́ ilé fún wọn, kẹ́dà wọn sí home. Àwọn age mate tí wọ́n wà ní home, gbogbo wa la wà ní diaspora. Àwọn age mate tí wọ́n wà ní home, home náà belong sí. So kí lẹ expect kí wọ́n sọ? Wọ́n ti gbogbo èyí tó pọ̀ jù nú ayé wọn wọ́n ti lò. Alẹ́ ló kù. Many of them wọ́n retí ìjọ́ tó lọ́jọ́ bá dé ni. Ṣáwọn lẹ fẹ́ wọ́n fi bẹ́ẹ̀ ní àlàáfíà tó péye mọ́. Eré táwa yìí máa sá, wọn ò lè sá. Eré táwọn tó tún wà lẹ́yìn wa máa sá, àwa náà ò lè sá. A máa sọ fún wọn bóyá ẹ máa sá o, àwa náà ń bọ̀, àwa náà máa sáré gbígbí tẹ̀lé wọn ni. A ní ká pa àwọn bàbá yẹn tì. Lágbájá ó sọ pé ó ní pé kò lè solve problem wa. The only thing that can solve our problem òun ni pé ká jókòó sórí drawing board. Ká bẹ̀rẹ̀ strategy wo la fẹ́ lò. Ọ̀nà bó la ń lọ, ọ̀nà bí ta dé lélẹ̀. Àwọn ọ̀nà tá gbà tó fa ìrẹ̀wẹ̀sì lélẹ̀. Ẹ jẹ́ ká gba àwọn ọ̀nà míì. A dẹ̀ débi ògo wa, a débi ayọ̀ wa, a débi iṣẹ́ rere wa. Iṣẹ́ wà fún ilẹ̀ wa. Gbogbo ọmọ káàárọ̀ àjíire ló ní iṣẹ́ tó máa ṣe. Kò sẹ́ni tí ò wúlò lórí ìrìn àjò yìí o. Àwọn tó ti dá sí, àwọn tó ti ṣe pé kò ní bọ́ sí, wọ́n sì máa ṣiṣẹ́. Kò tí kàn wọ́n ni. Tó bá kàn wọ́n, tó rọ́ máa padà já wọn lára jẹ, wọ́n á dìde. Àwọn èèyàn kan wà tí wọ́n ti sọ̀rọ̀ òdì lórí ọ̀rọ̀ nation yìí. Àwọn náà wá gbé sórí báyìí o. Ìdí nìyẹn tá ṣe sọ pé a lè nọ́ta nítorí pé kankan náà ni gbogbo wa, a gbọ́dọ̀ nọ́ta ara wa. Ṣé rí 2022 wọ́n ti wá fún wa ní àwọn ohun tó máa ṣẹlẹ̀, àwọn ohun ìyàlẹ́nu. Ẹ jẹ́ mi, I love you so much. Ọlọ́run á máa túbọ̀ fún wa ní agbára. Àwọn gbárùnmọlẹ̀ wọn ò ní padà lẹ́yìn gbogbo wa. Ẹ jẹ́ ká dì wọ́n mú àwọn nǹkan tá ti gbọ́ yẹn. Àwa tá bá gbọ́, ẹ lọ gbọ́ lórí Ìṣẹ̀ṣe Làgbà. Kò pé wọ́n náà wà. Ẹ lọ gbọ́. Ẹ gbọ́ àwọn messages tó yanrantí ń bẹ. Happy New Year once again. God bless you all. Ọdún yìí á san wá sówó, á san wá sọ́mọ. Yorùbá nation now. No stopping, no waiting. We are èmi o, mo máa sọ màá ní we are there already. Bàbá mi Fáṣẹ́gun, mo rí yín, ẹ káàbọ̀. A ti dé inú Yorùbá nation yẹn, bẹ́ẹ̀ ni Ajagunmalẹ̀ á gbé wá, àṣẹ. A ti dé inú Yorùbá nation yẹn. Àwọn gbárùnmọlẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń ṣiṣẹ́ ní ọwọ́ lọ́wọ́. Ẹ rí ní ìgbà tí àwọn gbárùnmọlẹ̀ dìde tó bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn tó jẹ́ ìmáàmù tó ní kàǹkà, tó ní òṣùká tó pọ̀ tó yìí, wọ́n bọ́sítà wọ́n ní ta ló lónìí lóògùn. Ọṣẹ tó fi ń wẹ̀ ṣó mọ̀ bóyá ọ̀rá ẹlẹ́dẹ̀ wà nú ẹ̀. Ẹ lọ ṣoògùn. Ifá ń gbayé lọ, ọ̀gbẹ̀rì ni ò mọ̀, mo ti sọ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí gbogbo wa padà sẹ́ńkùlé. Gbogbo àwọn èṣù tó wà ní ẹ̀ǹkùlé lé wa, ẹ lọ rán níṣẹ́. Ẹ lọ rán níṣẹ́. Ẹ lọ rán níṣẹ́. Yorùbá náà ló sọ wọ́n ní ẹjọ́ là ń bó ògùn rò. Ìyà tó ń jẹ àwọn ọmọ káàárọ̀ àjíire yìí ti pọ̀ jù. Ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó ń ké fún ẹ̀san tán. Àwọn ọ̀dọ́ wa ń kúkú àìtọ́jọ́ tí kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Àwọn ọ̀dọ́ wa ó ní fídíò kan tọ́mọ mi wò, ọmọ mi wá pè mí. Ó wá ní mọ́mì, Nigeria is now dangerous.
most especially Lagos State. Is that a place? Is human being living there? I saw Olórí documentary tí wọ́n ti show àwọn ọmọ cult concerning cult pé definitely àwọn politicians àwọn non-sponsor àwọn cults yẹn. Mo ní my dear gbèsè gbẹ̀kùn, time shall tell. Time ó máa tell. Money, this is the reason. Money show me go against me from this Yoruba nation. That you are telling me, my mommy, don't waste time, it will not work. Money, this is the reason why we want our Yoruba nation. Many of those guys that you are looking at, many of them are graduates. When they are jobless, what do you expect them to do? Frustration ló gbé wọn débi tán wà yẹn. Tebalele o le ni o, kí ni ìdí tó fi ń jalè? Ẹ ti bèrè lọ́wọ́ ẹ̀. I am not supporting a thief. O le ló bọmọ jẹ́ mi support ẹ̀. Mi like gbogbo àwọn anything shady. Mi fẹ́. Mi kì í fẹ́. But kí ni nǹkan tó sún wọn dé díẹ̀? Wọ́n wáṣẹ́ wọn ò ríṣẹ́. Ìlú tí kò síṣẹ́, kò sí iná. Ẹlòmíì ó ra refrigerator kó máa fi ṣe business water kìíní, kò sí iná, kò sómi, kò sọ́nà. Wọ́n tún gbé prepaid meter wá. Àwọn èèyàn máa ra iná, wọn ò ní ríná lò. Is that a country? Èyí táwa fúnra ara wa, àfi bíi pé ègún àtèpè ni tá à ń ṣe fún ara wa, ó pọ̀ jù, ó pọ̀ yéye. We need to change our mindset. I need láti change the mindset wa, the way ta ṣe ń ronú, the way ta ṣe ń rí nǹkan, a gbọ́dọ̀ máa rí yàtọ̀. We need to change our mindset. Ó wà very, very important. I must make it. I must ṣe kíní kan. Sherry, mo so appreciate kíní kan nílùú yìí. Mo ti sorry, ẹ máa rí rice ẹyọ kan 1 kilo ní €7 nínú ìlú yìí. Bẹ́ẹ̀ ṣe máa rí ẹyọ kan €1. Sáìsì kálukú ló wà. Ọ̀nà tẹ́ máa gbà kọjá ni àwọn tó ní mọ́tò ńlá máa gbà kọjá. Ọ̀rẹ́ wa kan, ìgbà tí gbogbo wọn ń lo tactile phone, àwọn touch phone tó ṣẹ̀ dé. Ó wá ní Nokia 3310 yẹn ló ń lò gbà. Ó wá ní ṣé tóun bá fi 3310 tóun bá fi pè kò ní dáhùn ni. A ló máa dáhùn. Ó ní ẹ wá lọ fi owó ńlá lára tactile phone. Òun ò ra o. Kò ra o. Until ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn iṣẹ́ tó ń ṣe, difference tó wà nínú ẹ̀, ló ṣe wá convince. Ó ṣe wá convince láti wá ra tactile phone. So we must get our own nation. Mo rí nínú program kan, one Yoruba person tó ṣe kí lorúkọ ẹ̀? Mo ti gbàgbé. Torí ẹ̀ mo yẹn máa ń fẹ́ kọ̀ọ̀kan lẹ̀. Another one nínú ìlú wọ́n show one black man. Wọ́n sọ̀rọ̀ nípa telephone tá ń lò yìí. Black man, òun ló ṣe kíni? Òun ló ṣe o. Àìmọye àwọn apps ni. Wọ́n ní apps tá ń lò Instagram kíní kan pé one Nigerian boy òun ló ṣe fún kí lorúkọ ẹ̀. They are using our talent, they are using us, but bringing themselves out to be the owner. Àwọn tó ń ṣe. Ẹ wo doctor tó gbé ọmọ oyún jáde nínú ìyá ẹ̀ láti ṣe operation, ó dẹ̀ dá oyún padà. Wọ́n dẹ̀ bí ọmọ yẹn. Ọmọ ọ̀ràn káàárọ̀ àjíire ni. The best surgeon ní United Kingdom náà, ọmọ káàárọ̀ àjíire ni. Ọlọ́run fún wa. Ṣé rí, mo máa ń sọ nítorí pé àwa la sọ ara wa nù ni. Àwa ẹ jẹ́ ká ṣàwárí ara wa. Kò ń ṣe pé ká máa ṣe kéta ara wa, ká máa wá bára wa jà, òun nìkan ni. Ẹ jẹ́ ká ṣàwárí ara wa. Ẹ jẹ́ ká ṣàwárí ara wa. Alábùkún, ọmọ káàárọ̀ àjíire ló ṣe alábùkún. A jẹ́ káyé máa believe nínú, okay, wọ́n gba àgbo lọ́wọ́ wa. Wọ́n wá kó tablet lé wa lọ́wọ́. Kí ni wọ́n fi ń ṣe àwọn tablet yẹn? Àwọn ti padà sínú ẹ̀ ní ìsìn. Mama, wọ́n ti padà sínú oògùn bílẹ̀ ní ìsìn. Wọ́n gba eégún lọ́wọ́ wa.
àwọn ń kó ẹ̀kú sórí sí Father Christmas lọ́dọọdún àìmọye nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wa. Yoruba nation now, not tomorrow, not next tomorrow, but now. It is a slogan. Mo máa ń sọ slogan yẹn, a lot of people don't understand. Wọ́n ní báwo ni wọ́n sọ pé Yoruba nation now ṣá máa gbà ń sínsìn ni. We are proclaiming pé sẹ́, because àwọn statement kan wà ní ilẹ̀ Yorùbá wọ́n ní tó bá dọ̀la àfọ̀la ọ̀la kò dẹ̀ sí ọ̀la, ọ̀la will always come. So now ni àwọn gbarumọlẹ̀dẹ̀rẹ̀ wọ́n ní iṣẹ́ tó pọ̀ tán máa ṣe. Èyí tí a dẹ̀ ṣe pé ta ṣe pé fúnra wa ó ti tó nítorí pé ogun àfọwọ́fà ló ń jà wá. Ogun àfọwọ́fà ló ń jà wá. Ẹ jẹ́ ká lọ wo ìpilẹ̀ṣẹ̀ ogun. Kí ni ìpilẹ̀ṣẹ̀ ogun? Kí ló fa ogun? Ogun àfọwọ́fà ló ń jà wá o. Ogun àfọwọ́fà ló ń jà wá ní gbogbo ọ̀nà. Mo ti sọ ọ̀rẹ́ mi tó jẹ́ pé oúnjẹ èèwọ̀ ni ó fi róyún ní. Ìgbà tá a wádìí tá rí pé èèwọ̀ ló ń jẹ tó stop èèwọ̀ ó ti dìyọ ọlọ́mọ. Nítorí ẹ̀ àwọn prógrámù tó máa jẹ́ ká ní ìmọ̀ òun ló yẹ ká ọdún tuntun tá mú yìí. Ìjà ẹ jẹ́ ká máa ṣe rí in fact wọ́n ní ibi tí ìjà bá ti wà nǹkan rere kò ní jẹ́ kí progress wà. So ẹ jẹ́ ká gbé ìjà sẹ́gbẹ̀ẹ́ kan. Kò sí ní láàrin ọmọ ìyá wọ́n dalẹ̀ ara wọn. Until tá bá ti ní at the back of our mind pé anybody can betray at any time. Ẹ̀jẹ̀ mi sọ̀rọ̀ kan lórí program lánàá ó ní everybody ló ní prize. Kò sẹ́ni tí ò ní prize. Then àwọn èèyàn kan wà ẹ lè manipulate wọn easily. Reason nìyẹn tí a fi ní máa rí ara wa bí ọ̀tá ara wa. And nǹkan tó constant in life òun ni change. We are bound to make a mistake. Ability láti tètè correct mistake wa òun ló máa mú wa ká dúró. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé gan ni. Mo appreciate the time tẹ́ fún mi nítorí pé time is money to me and I know how important time is. Ẹ má bínú pé mo gba àkókò yín ọdún tuntun la wà yìí. Program wa steady ni. Tuesday 5 p.m. Thursday 5 p.m. Àwa wá ọjọ́ kan ní weekend either Saturday or Sunday. Màá ṣàlàyé fún wa. But Tuesday and Thursday yẹn kò ní yẹ̀ láṣẹ Èdùmàrè. Encouragement lèmi náà need nítorí pé kò sẹ́ni tí ò kì í rẹ̀, kò sẹ́ni tí ò kì í sú. Ẹni tó bá lóun ṣe struggle yìí lọ tó ní kò rẹ̀ òun kò sú òun kò fi tinútinú ṣe ni kò dẹ̀ fi tọkàntọkàn ṣe. So torí pé kí ni ẹ máa gbọ́ àwọn ìròyìn ayọ̀ ẹ wò pé ṣé nílé ayé yìí ṣó yẹ kó ṣẹlẹ̀, ṣó ń ṣẹlẹ̀ ṣá, ṣó possible ṣá. But encouragement náà ni gbogbo wa need. So I appreciate everybody. Ẹ ṣé mo dúpẹ́ o. Elédùmarè ò ní fi gbogbo wa sílẹ̀. Ṣé rí Yorùbá nation yìí gbogbo wa tá bẹ̀rẹ̀ gbogbo wa la máa jọ wọnú ẹ̀. Happy New Year bàbá mi mo rí yín. Gbogbo wa la máa wọnú ẹ̀, la máa ṣàṣeyọrí, la máa cross sí Yorùbá nation. Tá máa sọ báyìí pé Yorùbá nation here I come. Tí mama ní lágbájá ìwọ rèé, let me hug you. We are going to cross into our own greatness, into our own spirituality, into our own heritage, into our own language, into our own success. Nítorí pé kí ni àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. A máa cross over into our glory. Kò kí n ṣe pé 31st náà máa tún wá manipulate wa pé cross over night. No, we cross over into a greater height. Bàbá mi Àmọ̀tẹ́kùn Odua ẹ káàbọ̀ sórí ètò. A máa cross into greater height.
because ibi kan ṣo tá ti lè ní ìsinmi ìfọkànbalẹ̀ tí ẹnu wa máa lè tọrọ tá máa lè bára wí tá máa lè sọ ọ̀rọ̀ bí irú nísìn tí ẹnìkan bá ṣẹ̀ mí tí mo dẹ̀ mọ̀ pé ilé báyìí ló ti wá màá lọ ilé wọn màá lọ fẹjọ́ sùn bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ bá wa parí ẹ̀ àmọ́ kò ṣe ìwọ̀n Nàìjíríà tó yẹ pé àwọn aláìṣẹ̀ ló wà lẹ́wọ̀n àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ wọ́n rìn lójú títì ẹ wo negotiator èmi ò gbọ́ rí pé negotiator tó ń negotiate fáwọn ọ̀daràn wọ́n máa jẹ́ kó máa rìn lọ freely ẹni tó jìjàǹgbara tó ń jàfẹ́tọ̀ ẹ̀ òun náà máa tọ́jú pamọ́ nítorí pé kí ni kò gbúdọ̀ jàfẹ́tọ̀ ẹ̀ àìmọye àwọn èèyàn tí wọ́n ti pa bàbá wa ṣe program níjọ́ òní wọ́n bẹ̀rẹ̀ sí ní kàyé àwọn tí wọ́n ti pa Awólọ́wọ̀ Bọ́lá Ìgè Abíọ́lá Lágbájá Tàmẹ̀dù àìmọye many mi ò lè gbàgbé nígbà tá à ń ṣe coalition bàbá òye cameraman journalist ni bàbá òye náà he died in the struggle nígbà míì tẹ́nìkan bá bọ́ta pé mo jẹyà fún struggle Yorùbá nation yìí inú máa ń bí bí ó máa dàbí pé màá kàn ní kí ṣáà ṣáà máa wò àìmọye àwọn tó ti kú lórí struggle yìí not how far how well until we get there and we get there Yorùbá nation yẹn gangan òun ni kí gbogbo wa mo sọ mo ní tabana ń bọ́sta à ń ṣe Yorùbá nation assignment wa ṣé à ń ṣe because we have assignments wa ni a lot of people wọn ní access sí internet a lot of people wọn mọ nǹkan tó ń pè ní social media for example because there is nothing to more hide mama mi ò ní WhatsApp ń sìn débi tó máa ní Facebook tó máa ní social media tẹ́ bá send fóònù tactile fún wọn kẹ́ tó mọ̀ wọ́n ti rọ́mọ kan kò ní fóònù àwọn ti fún àwọn tí ń lo kékeré jẹ́jẹ́ táwọn máa fi ṣe ẹ̀ ló ó wúlò àwọn ò fẹ́ crack brain àwọn at what age over 70 years we need to preach to them the gospel Yorùbá nation yìí ẹ jẹ́ ká preach ẹ̀ fún ara wa fún àwọn ẹbí wa fún ṣẹ́rí mo sọ̀rọ̀ kan mo ní gbogbo àwa tá a jẹ́ agitators gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì agitators nìyí o tẹ́ bá preach ẹ̀ fún gbogbo family yín pátápátá iṣẹ́ díẹ̀ ló máa kù tá a máa ṣe iṣẹ́ kékeré báyìí ló máa kù tá a máa ṣe tẹ́ bá ń sọ fún wọn wípé bẹ́ẹ̀ ṣe máa protect ara yín ẹ mójútó protection ara yín o ẹ kó àwọn ọ̀dọ́ jọ ẹ̀yin bàbá àgbàlagbà táwọn ọ̀dọ́ bá ṣe alẹ́ yìí ọ̀la ẹ̀yin àgbàlagbà náà ẹ ṣe òru ọ̀la o ẹ máa ṣọ́ gbogbo àdúgbò yín o àwọn tí wọ́n bá ti ń ṣe ọmọ ará àdúgbò àwọn ojú tẹ́ mọ̀ rí tó bá ti jẹ́ mẹ́rin tó wọnú àdúgbò wá ẹ pariwo wọn síta tó jálẹ́ ni wọ́n wọ àdúgbò wá ẹ pariwo wọn síta wọ́n fẹ́ ṣọṣẹ́ ládùúgbò yẹn ni. Happy New Year bàbá mi Lawal Jamiu brother Ojo Happy New Year Samori yín ẹ káàbọ̀ sórí ètò wọ́n wá ṣọṣẹ́ ládùúgbò ni wọ́n ò jáwọ́ o wọ́n lọ fẹ̀yìntì ni wọ́n lọ sinmi mo ń plan ní strategy ibi tẹ́yìn tí ń bára yín jà tẹ́yìn tí ń bára yín ágì àwọn plan another plan tó máa lò ẹ má gbàgbé information tó torí ẹ̀ pa mánu yìí Malaysia 2022 ṣá ti gbáradì ṣá ti prepare ṣá ti ready we must be ready we must be prepared ready fún kíni ready láti dáàbò bo gbogbo agbègbè wa gbogbo àwọn oko wa tó yẹ ká fi ṣe industrial kíní àwọn villages yẹn ṣé mọ̀ pé wọ́n ti ń gbà díẹ̀díẹ̀ bá ṣe máa gbà nǹkan wá padà wọn kì í ṣe ọmọ Nàìjíríà ni wọ́n ààrẹ lásán ni wọ́n kò yẹ kó jáwọn náà máa wá gba ilẹ̀ wa bàbá kan pè mí láàárọ̀ kùtùkùtù ó ń bínú ó ń bọ́ìlì ni
ó boil gidigidi gan. Bàbá ni mo máa ń pè bọ̀ is a youth. Àwọn youth wa ajìjàgbara ni. Ó ní wọ́n wá gbé òun lọ sí meeting kan. Àwọn change, APC change. Ó lóun bá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún gbogbo wọn. Pé láti how many years? Why the same set of people? Ó lọ àwọn question mẹ́rin tó ń béèrè lọ́wọ́ wọn. Ó lóun kàn òun béèrè question yẹn tán torí òun mọ̀ pé wọ́n ò lè rí èsì ìdáhùn. Òun bọ́ síta nínú bẹ̀. Àwọn tó ń kó lọ gbogbo wọn tẹ̀lé òun. Ẹ béèrè lọ́wọ́ wọn. Èèyàn tó bá wá wàásù fún yín pé kí ni nǹkan tí wọ́n ṣe. Kò sí hospital, àwọn èèyàn ń kú. Àwọn èèyàn àìsàn kékeré ló máa gbé wọn lulẹ̀. Wọ́n ń kú. Ó máa sanwó drip, ó máa sanwó abẹ́rẹ́, ó máa sanwó gbogbo ẹ̀. Ìlú yìí tó bá sick, tó bá lọ sí hospital wàá jẹun ọ̀fẹ́. Tó bá ti ní insurance. Ẹni tí ò níwèé gan. Ìwọ lọ sí hospital gangan fúnra rẹ̀, wọ́n á treat ẹ ń bẹ̀. Ẹni mi kan, ó ti wà, ẹni yẹn wà London bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Mo rí ọkọ ẹ̀ lórí ètò. Ìgbà tó sick, hospital la lọ. Wọ́n dẹ̀ tọ́jú ẹ̀, wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n wá send owó treatment sí. Wọ́n ní kó mú lọ fún association kan nítorí pé wọ́n mọ̀ pé kò níṣẹ́, kò ní ọ̀nà tó máa fi san. A wá mú lọ, a mú owó kíní treatment bill yẹn, a mú lọ sí association yẹn. Ìlú tó ń wọ́ọ̀kì nìyẹn, ìlú tó nítumọ̀ nìyẹn, ìlú tó ń ṣe nǹkan gidi ni. Màámi Ebúdọ́lá, happy new year mà, ẹ káàbọ̀ mà. Ìlú tí gbogbo nǹkan tó ń lọ nírọ̀wọ́ rọsẹ̀ ni. Ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ kúrò nínú contraction yẹn. Ẹ wo gbogbo àwọn ọmọ wa tó níṣẹ́ nínú custom sí, wọ́n kó bandit síbẹ̀, nínú sójà wọ́n kó àwọn terrorist síbẹ̀, nínú police sí wọ́n kó àwọn kinní síbẹ̀, àwọn ICC síbẹ̀. Ó dá kí la wá ń sọ. Ọdọọdún ló yẹ kó máa ṣe reform in every section. Irú reform wo náà ṣe nínú ìlú yìí? Ọlọ́pàá tó bá harass ẹ bóyá ó bá ṣagídí and wọ́n dẹ̀ ti rí pé criminal ni ẹni. Ó ní ọdún kan nínú ìlú yìí, brother kini wà lórí ètò, tí mo bá parọ́ ẹjọ́ ẹ bá mi kọ síbẹ̀, tí ọlọ́pàá na obìnrin tó lóyún, wọ́n dẹ̀ gbé wọn lọ court. Obìnrin yẹn ló bá ṣagídí o. Ó ní iye owó ìtanràn tó san fún ọmọbìnrin yẹn. Ọmọbìnrin yẹn nígbà tí wọ́n ná pẹ̀lú oyún nù kò níwèé, ìlú ìfún níwèé, wọ́n tún sanwó ìtanràn fún. Àjòjì lásán nìyẹn, ò ká tó wá sọ pé ọmọ ìlú wọn. Tá bá gba nation wa, a ní àwọn tó qualify tí wọ́n máa tó bó ṣe yẹ kó tó tó máa ṣe tó dẹ̀ máa lọ nírọ̀wọ́ rọsẹ̀. Àmọ́ when you are going expectedly, be expecting something unexpected. Inú ilé tá ń gbé ọ̀dàlẹ̀ wà ń bẹ̀. Ẹ̀kúlélé ọ̀dàlẹ̀ wà ń bẹ̀. Kò síbi tí ò sọ̀dàlẹ̀. So tẹ bá Yorùbá máa ní tá bá ń gbọ́n oúnjẹ, ẹni tí ò ní jẹ́ ká jẹun, a máa ń ṣe títí ẹ̀ mọ́ ni. Ẹ ṣe tọ̀dàlẹ̀ mọ́. Ká lè ṣe kí ni? Ká lè rọ́nà lọ. Ká lè rọ́nà gbà. Ká lè rí bí gbà. Ọ̀rọ̀ mi ò ju báyìí lọ o. Ẹ jẹ́ ká máa wàásù. Ká máa wàásù Yorùbá nation yìí. Ká dẹ̀ máa sọ fáwọn èèyàn wa pé àsìkò ti tó láti mójútó ara yín. Ẹ protect ara yín. Àìsàn kékeré tí ò tó nǹkan kan, òun ló ń pa àwọn ènìyàn. A ti sọ̀rọ̀, àwọn èèyàn ti wà frustrated débi pé ọtí mímu, wọ́n mu tí káàkiri ni. Wọ́n ń feel pé táwọn bá mu ọtí yẹn, Yorùbá have been dehumanized in their own nation. Bẹ́ẹ̀ ni bàbá mi, wọ́n ti dehumanize àwọn Yorùbá lórílẹ̀-èdè wọn. Àwọn àjòjì, àwọn àrè lásán àrè lásán ni wọ́n wá ń tẹ̀ wọ́n báṣubàṣu. Ẹ wo NPA, ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló wà. Àwọn àrè náà dominate ẹ̀.
ẹ wo NNPC ilẹ̀ káàárọ̀ àjíire ló wà àwọn ààrẹ ni wọ́n dominate ẹ̀. Ẹ wo airport tó jẹ́ tọ̀dọ̀ tiwa àwọn ààrẹ ni wọ́n dominate ẹ̀. Ẹ lọ wo immigration àwọn ààrẹ ni wọ́n dominate ẹ̀. Ẹ jẹ́ káwa náà ká máa wàásù ìwà ara wa, ẹ jẹ́ ká tún ìwà ara wa ṣe. Torí ẹ̀ mo yẹ sọ pé àwọn tí wọ́n gbé Bible àti Quran dání wọ́n ò follow ẹ̀ náà, because nínú Bible ó ní God is love. Èèyàn tó bá dẹ̀ máa sin Ọlọ́run ó gbọ́dọ̀ love. You must worship him in love and in truth. Ìfẹ́ yẹn dà. Àmọ́ ọ̀rọ̀ Bible kan ni mo fẹ́ gbé wá. Odùfá mímọ́ wa kí ni nǹkan tó sọ? Torí àwọn ènìyàn wọ́n máa ń parọ́ gan o. In fact wọ́n máa ń pa irọ́ gidigidi gan. Nínú ọ̀wọ́ rí mò ń bọ̀. Màá kà jáde nsìn. Ìwé ọ̀wọ́n rí ó sọ fún wa wípé a gbọ́dọ̀ fi ẹnikẹ́ni rúbọ. Kí ni ìdí tí wọ́n fi àwọn ọmọ káàárọ̀ àjíire rúbọ? Èmi àtọmọ mi a wo fíìmù kan Yorùbá movie ni torí mo máa ń fẹ́ káwọn ọmọ mi lẹ́ni kíní. Ẹni yẹn wá lọ sọ́dọ̀ ẹnìkan ó ní babaláwo. Wọ́n sọ fún ọmọ mi pé ẹni yẹn ń ṣe babaláwo o. Pé báwo ni babaláwo máa ṣe sọ pé òun fẹ́ gba kí lorúkọ ẹ̀ fún wọn. Òun máa fi ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ lówó pé kò kí ń ṣe babaláwo. Later at the end of that film ẹni yẹn wá sọ pé ó wá sọ fún obìnrin yẹn pé àwọn àjọ̀nú ti gbé wá owó wá fún ẹ, àwọn àjọ̀nú ni àwọn àjọ̀nú òun. Mo ní ṣó ti rí pé ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé àjọ̀nú ló ń pè aláǹjọ̀nú ni àmọ́ wọ́n á gbé babaláwo sórí. Ṣé ti rí bí wọ́n ṣe ń dehumanize culture àti ìṣe wa? Mo ń bọ̀ mo ń wá kíní ó ti jìnnà kíní ti pọ̀ lé lórí. Ó ní ìwọ kò gbọ́dọ̀ fi ènìyàn ẹlẹ́ran ara rúbọ òun ló sọ. Ẹ jẹ́ kí gbogbo wa ṣebí Yorùbá ni wá ẹ jẹ́ ká lọ rà ìwé Ifá ká máa kà ká mọ ìyàtọ̀ tó wà ńbẹ̀. Ẹ̀sìn tó gbé wá 2000 years ago títí wá ti wà for 400 and something years. Kí ló dé tí a ṣe gbé títí wá yẹn a dẹ̀ máa pariwo ìṣẹ̀ṣe la gbà but ìṣìyí tó jágbà yẹn òun la gbé sílẹ̀ lẹ̀ tá à ń tẹ̀ mọ́lẹ̀. Ẹ jẹ́ ká change mentality wa. Let us change our mindset. Let us change our mentality. Ẹ jẹ́ kí ìfẹ́ kó jọba láàrin wa. What is love? Ẹ jẹ́ ká ní mutual feeling sí ara wa. Èmi ò sọ̀rọ̀ nípa ìfẹ́ ìṣekúṣe o, ẹ má ṣì mí gbọ́ o. But ẹ jẹ́ bí mo wà mo ní àwọn ènìyàn kan mi ò ń kí wọn. Ọdún Ifá ó ti lé lọ́dún 3 mi ń kí wọn. But tí mo bá rí aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí wọn, ara máa ta mí. Wọ́n lè feel bẹ́ẹ̀, wọ́n lè má feel bẹ́ẹ̀, kò kàn mí. But in as much as tí ọmọ Yorùbá tó bá kú tí n bá gbọ́ báyìí màá dé ká kó sojú kan 3 days mo ṣì ń rò pé ìwọ Ọlọ́run àwọn ẹbí ẹ̀ condition wo ló máa wà kíní kan. Ní ìgbà tí wọ́n sọ pé trailer lọ pa àwọn ọmọ school mo wá pe ẹ̀jẹ̀ mi mo ní ẹ̀jẹ̀ mi 1 2 3 17 ìdílé 17 ìyá 17 kíní kan. Ẹ̀jẹ̀ mi bá tún pé ẹ̀jẹ̀ mi jọ́kejì ẹ̀jẹ̀ mi ní ẹ̀jẹ̀ mi ẹ ti ní depression. Ẹ má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ kọ́kàn yín lè kú òǹbẹ̀. Nítorí pé ara ló ta mí abiyamọ lèmi náà mo mọ àwọn nǹkan tí mo go through. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìfẹ́ kó overrule gbogbo argument misunderstanding èmi ò gbọ́ tiẹ̀ èmi ò gbọ́ tèmi. Ọtí mímu ó máa ń fa high blood pressure ó máa ń jẹ́ kí èèyàn ní obesity ni. Àwọn ìlú yìí mo ti sọ
city tí mò ń gbé náà ti ń ṣe champagne adẹ̀ lórúkọ ẹ̀ àwọn náà ń ṣe champagne jù wọ́n ń mú bá ṣe mú nígbà tí mò ń ṣe food and catering and hotel management níbí báyìí bó ṣe ń ṣe wine champagne àti beer ló dẹ̀ worst jù sugar content inú beer òun ló pọ̀ jù nínú gbogbo ọtí. Because a lot of attitude táwọn èèyàn wá ń hù ó wá láti ara ìmúkùmù tí wọ́n mú and we need to talk about it. Ọdún tuntun yìí ẹ jẹ́ ká change orientation wa. Ẹ jẹ́ kí frustration tó bá wà lára wa ká fi tira wa mọ́nu lé. Ká máa wo kí ni nǹkan tí mo lè ṣe, yes ó ti wáyé, kí ni nǹkan tí mo lè ṣe, ọ̀nà wo mo lè gbà, ibo mo tún máa yà sí. Ẹ má jẹ́ ká máa misbehave. A máa rí ibi tí wọ́n ti ń pààyàn báyìí òun la social media ó pẹ̀lú nǹkan tó ba ilé ayé yìí jẹ́ o. Social media ó affect wa o positively and negatively. Ẹ jẹ́ kí positivity ẹ̀ kó pọ̀ ju negative impact ẹ̀ lọ. Let the positive impact of social media kó rise gan ju negative impact ẹ̀ lọ. Àwọn ẹlòmíì wọn ò ní personal life mọ́. Gbogbo ayé wọn social media ni. Gbogbo iṣẹ́ wọn social media ni. Ìgbà tí àwọn màmá wa ń sọ fún wa pé ẹ yé kọ́mọ sórí social media nǹkan kan ṣẹlẹ̀ sí ẹni mi kan náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹni yẹn lọ láti Amẹ́ríkà lọ lé ni. Àbọ̀tá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìjọ ó kù ọ̀la tó máa délé wọ́n fún wọn ní wrong information ni wọ́n lọ àwọn armed robber lọ attack ẹ̀. Ọlọ́run ló ní kò tí ì délé. Bí wọn bá ṣe pọmọ lọ́mọ dànù nìyẹn. Mo bẹ̀ wá ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa ṣe nǹkan wa jẹ́jẹ́jẹ́jẹ́. Ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ nation wa ìlókùnkúndùn òun ló ká tètè cross over ni o. Ká lè tètè cross over. Ẹ jẹ́ ká gbé ìwà gàbàgebè. Ẹ jẹ́ ká gbé ẹ̀mí ìbẹ̀rù. Ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ́ kan. Èèyàn tó bá ń bẹ̀rù tòmí tẹ́lẹ̀ mo máa pè wọ́n lẹ́jọ́ bọ̀ nísìn kí la mú wáyé nǹkan tí máa ń sọ máa ní ṣé mo fẹ́ para mi ni kí la mú wáyé mi ì lè para mi. That is the statement mi ì lè para mi. So mo máa dánu dúró ń bí nítorí pé kí ni ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kún agbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ táìmù dẹ̀rẹ́ owó ni. Mi ì dẹ̀ fẹ́ máa dá àwọn ènìyàn mi lágara lọ títí. Ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tìyìn lágbára Ọlọ́run níjọ́ Tuesday láago 5 ìrọ̀lẹ́ mo mọ̀ pé a lot of people máa busy wọ́n máa bọ̀ láti ibi iṣẹ́ but time tí mo ní nìyẹn because àwọn other agitators wọ́n máa ṣe program mi dẹ̀ fẹ́ kí program máa collide torí pé kí ni gbogbo wa náà la máa ní nǹkan àbí kejì láti ṣe. Ẹ ṣé gan ni. Bye for now. Bye. God bless you all real good.